bó lẹ́sẹ̀ mọ́ wọra yín gbà mí tẹ́jóbìnrin tẹ́sì tó máa gbẹ́bọ tẹ́gbẹ̀ tútù lálẹ́. Àìmí ẹ sọ obìnrin mọ́. Ó máa ní nǹkan kan tẹ́ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀. Èmi ẹ sí obìnrin mọ́. Ní ti bò. Ẹ lè máa wò mí níwò obìnrin ṣùgbọ́n tí ń gbé inú mi ó ju obìnrin lọ. Sáà lè sọ pé ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí mímọ́ ti Ísírẹ́lì. Nígbẹ́nu yín gẹ́gẹ́ bí tẹ́lá wò gbà mí tí ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ó yẹ kí n sọ ṣùgbọ́n ẹ jẹ́ n sọ ṣùgbọ́n ní dákọ̀ bọ́rọ̀ ń ṣe rí ẹ láwọn ẹbọ kan wà tẹ́ pé ìhòòhò lè yóò gbé. Olópọ̀ jù. Bíi ti bò. Ní wọ nǹkan kan. Obìnrin bẹ̀rẹ̀. ń bọ̀ láwọn ẹgbẹ́ lọ. Olùta ni. Bá wa pàdé yẹn. Wọn ò lè pàdé mi ọ̀sán ìpàdé òru ìpàdé ọ̀sán. Àìfìgì ọ̀wọ̀ dáná. Wọn ò lè pàdé mi láéláé. Ẹ farabalẹ̀ o táwọn ọdẹ bá pàdé yẹn. Ọdẹ. Wàhálà ẹ̀ wọn ò lè pàdé mi. Tọ́dí ìwọ ọwọ́ ọmọ bẹ́ẹ̀ lẹ̀ mọ́. Wọ́n lè pàdé yín. Láìsí ẹran. Wọ́n lè pàdé mi. Obìnrin ní ẹgbẹ́ tútù. Ẹgbẹ́ tútù lẹ́rí. Ṣé ẹgbẹ́ tútù mo rí? Tí obìnrin ń ṣe tí ọkùnrin ò lágbára rẹ̀ ó wà. Ẹ fún mi lápẹẹrẹ ẹ kàn lè má sọ gbogbo ẹ̀ tán. Náà nù kò jù bá náà lọ. Tẹ́ bá wò dáadáa sájẹ́ kan lè dèdè rà lè mọ̀. Ìjà lọ bẹ̀rù. Kò sí àjẹ́ kankan tàbí èèyàn kan èèyàn náà làjẹ́. Ìyẹn náà làjẹ́ ní ti bò. Ṣé rí ní orí ètò ìkànnì Yorùbá Dùn Online TV mi ò tún bá wọn hèèrà tí ò lọ́mọ́nú mọ́ mi ò tún bá wọn gbé èèyàn rádaràdà wá sórí ètò mi mọ́. Ṣé rí lórí ètò mi àwọn tẹ́ ẹ̀ mọ̀ rí lórí ètò mi kíní kan mo kàn fẹ́ bẹ ẹ̀yin èèyàn ibikíbi tó bá wù kó lókàlùkù wà ẹ má parọ́ òótọ́ ni mo fẹ́ kẹ́ ẹ lò pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe tí mo bá ń gbé wá lásìkò yìí kò ní lè jẹ́ ká máa fi oògùn ẹ̀tẹ̀ ká máa fi wo làpálàpá lórí ètò mi ìkànnì Yorùbá Dùn Online TV yìí tẹ́ bá dédé rí babaláwo kan tàbí oníṣègùn lórí ètò mi mo fi Ọlọ́run ọba tọ́lẹ̀ mi búra kò lè jẹ́ fèèkì lásìkò tá a wáyé o kò lè jẹ́ fèèkì láéláé because ṣe mọ̀ pé ètò tí èèyàn bá ti ń ṣe tó ti ń lọ bí ọdún 5 ọdún 3 ọdún 5 ọdún 2 èèyàn ti máa ní oríṣiríṣi àwọn èèyàn ẹ lè gbọ́rú ẹ̀ lórí ètò mi mọ́ láyé kí mo gbá àwọn èèyàn wọ́nran kan wá torí ìdí èyí ètò mi mo máa ń gba consultation èmi máa ń gba consultation lọ́wọ́ àwọn èèyàn tó bá ní ìdí nọ́mbà wọn máa gba consultation mo máa ń pariwo rẹ o torí ètò mi yìí kò sí àwọn pàápàá jùlọ ẹwọ ẹni tí mo gbé wáyìí ẹwọ àwọn ẹni tí mo gbé wáyìí ẹ bá ní òwú ọ̀tẹ́rù èyí tí ó fi tanná lásán ló mú lọ́wọ́ ṣùgbọ́n kinní kan ni o wọ́n fẹ́ kí kinní kan ó yé wa o kò sí olóògùn kankan lórílẹ̀‐èdè àgbáláyé tí ó ṣoògùn fún yín tẹ́ ẹ̀ bá ti ní ìgbàgbọ́ oògùn yìí ò ní ṣiṣẹ́ ìgbàgbọ́ lè ẹ̀ mọ́ fi lo oògùn tó oògùn mọ́ fi ṣiṣẹ́ lára èèyàn ṣùgbọ́n mi máa ń gba consultation mo ń pariwo mo máa ń gba consultation lọ́wọ́ èèyàn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé tí wọ́n bá ṣoògùn fún ẹ tàbí tí babaláwo bá bọ̀ ṣe nǹkan kan lórí ètò mi jọ̀mọ́ fọlọ́wọ́ bá bí ọ àwọn rules and regulations tá a bá fún ẹ rí pọ̀ tẹ̀lé pé oògùn kan ò ṣiṣẹ́ ara lo oògùn lílò àwọn babaláwo tó dẹ̀ ń ṣoògùn fún yàn wọn kì í sọ lọ́hùn o èèyàn làwọn náà ṣùgbọ́n kinní kan ni lásìkò yìí lórí ètò mi èmi ò ní bá wọn hèèrà tí ọlọ́mọ́nú mi ò ní bá wọn gbé èèyàn yẹ̀bùyẹ̀bù wá sórí ètò mi o odòdì ire o. mo mú sómi lánàá rẹ o. ọmọ ọdún ọmọ ìdí ọdẹ ẹsẹ gbogbo ráìsì jíjẹ.
ayé wa gba owó bẹ́ẹ̀. kí tó nìyẹn. ayé fún wa ní jẹ́ ìjàre. nǹkan tó yàtọ̀ ẹni tó bó ṣe mọ orúkọ ẹbí wọ́n ti wọ́n ni. wọ́n dà wọ́n ní. ó kàn wọ́n mọ̀ níbi dáadáa. ó ní sí wọn ròdò. ọmọ kẹ́mi lọ ra pure water yìí kí n mọ́ ra Ọyẹ bá ń fún olówó omi tó fi máa jẹ́ nìyẹn. ó ń da omi rà. omi burúkú ni. omi bẹ́ẹ̀ náà kẹ́. ṣé pure water wà bẹ́ẹ̀ ni. omi ò láti jẹ́. orúkọ sí ìwé wà ní síwèsíwè. kí ni provost ṣe tí bíṣọ̀bù fi ń ṣubú lórí pẹpẹ. gbà. ẹ fún ní pé ọ̀tà gbé. gbà. gbà. tọ́lá. ìyá gbà. fíbọ̀ ọjà. gbà. gbà. ó gbọ́dọ̀ gan àtijọ́ sòyìnbó. omi eléyìí fi búrẹ́dì kàn sẹ́. ìyá ìyá máa jẹ́ mọ́ dájẹ́ ẹ̀dá sí ọ lára. ilé ìṣòro. Ìwọ gan ni èsù. Tí o fẹ́ yín já omi fún mi kí mi lè jà fúnra mi. Ọjọ́. Ẹ̀rọ kàrà sí. o ti jẹ ti n tọ́ mi. Tó bá jẹ ilé tó fẹ́ tó jẹ. Ọjà bá mi jẹ níbẹ̀. Ọ̀rọ̀ mi jẹ. Bá mi jẹ níbẹ̀. Ọjà mò ń bọ̀. Àrà gbó mi ẹ̀rọ̀dà odindi kan wá. Ẹ máa gbé wá. Ṣé iye ató odindi kan? tí ò bá ṣe wé kí láyé fi tọ́jú wèrè ẹni tí ọ̀rọ̀ rẹ̀ dàrú kí láyé fi tún tò. náà ewé la lò. ṣé wọ́n fi abẹ́rẹ́ ẹni tọ́rọ̀ rẹ̀ ti dàrú nìsín tíṣẹ́ rẹ̀ ti dàrú ṣé wọ́n fi abẹ́rẹ́ tún ayé rẹ̀ tò ní. rárá o. ẹ má jà tán àwọn àfẹ́ kọ́ tán fúnra wa. ewé ni. ewé àti egbò ni ó dá ní ìsìn báyìí ẹnìkan ó hùwà bàjẹ́ sí yín kò sóògùn o Saheed ti kọnu tán lẹ́yìn ó lóun ò lóògùn lẹ́yìn má bà tèmi jẹ́ ẹ wá fẹ́ kọ́ ìyà díẹ̀ lára nísìn bí ọmọ kékeré kan rí yín fi ẹ̀sìn fẹ́ pa ṣùgbọ́n ẹ fẹ́ kó síwín bí ọgbọ̀n ṣẹ́jú. tó ṣe sí. dáadáa. mo jẹ́rìí yẹn mọ̀. so kí wàá ní ẹ fi gbara yín lẹ̀. bàbá kan pè mí ó ní ẹnìkan ṣẹ̀wọ̀n ó lóun kan fẹ́ san lábàrá ń di. ó wà bẹ́ẹ̀ ni. yóò sì bá ń bi tó bá wà. ẹni tí mo mọ sọ yìí bàbá tí mo sọ ìlú òyìnbó lọ́wọ́ wa. ẹ bí fẹ́ bá wí ni. ẹ tó sì fẹ́ bá wí mẹ́ Nàìjíríà. dáadáa bọ́wọ́ bí yẹn fẹ́ bá yẹn wí ní náà nínú òyìnbó gan-an ṣé wò ní bá wí ni. wọ́n bá wí tààràtàrà. wọn ò ní pa ṣùgbọ́n ó jẹ́ kó mọ̀ ẹ mọ̀ ọ̀rọ̀ ayé yìí step by step ni. a jura wa lọ dáadáa tí a bá jura wa lọ àrífín mọ̀ wà kò sì ní sí ìbẹ̀rù bẹ́ẹ̀ ni kò ní sí bẹ̀rù mọ́ o ṣùgbọ́n tí ó bá sẹ̀yìn tẹ́ ẹ bá wí tó jìyà. Studio ṣẹjọ́ mẹ́tàbù ṣẹjọ́ Studio ṣẹjọ́ gbogbo swing ṣẹjọ́ Studio ṣẹjọ́ rúlà ṣẹjọ́. ẹ fi mú wọ gẹ̀dẹ̀ yín ẹ mọ̀ wọ́n á fún yín lélẹ̀ kẹ́mọ́. Bàbá 1960 tó 70 òwúlò 96. Ẹsẹ̀ sá. Ẹ̀yà. 2002. lọ́mọ ẹ mọ̀ wọlé ẹ mọ̀ sọ fún mọ̀mọ́ ẹ mọ̀ tàbí gbélé ìlú ẹ mọ̀ wọlé. Ẹsẹ̀ rò ọ̀nà ní adá. Ajẹ́rí mẹ́sẹ̀gì UBA àti voice back. Bí mo jẹ́ ìsẹ́ni ti hard copy ní printing. máa yẹ pé ọ̀gẹ̀dẹ̀ yẹn Ó ní yellow miss colour. bẹ́ẹ̀ ṣe mọ̀ ta. Yellow àti tàbí ní ọ̀sán. wọ́n ní bí 1000 wọ́n ní kéèké láwọn ọ̀dọ́ ń gbé. wọ́n á rí pé èdè ni wọ́n fẹ́ jẹ lórí ọ̀gẹ̀dẹ̀. ṣùgbọ́n wọ́n ní 200 lè rí orí ẹ̀. ọmọ kò fẹ́ jẹ ọmọ kò fẹ́ bá. Agbẹ́sà ọ̀nà yẹn dára ẹsẹ̀. Ṣé ẹ̀ṣẹ́ o ẹ̀ṣẹ́ torí ẹ̀ tí ìṣẹ́ àwọn ọ̀gbẹ́ ẹ̀rẹ́ bẹ́tà. Ọ̀dọ́ ẹ̀fún mi nígbà tí sì ń gbà. Ẹ̀fún mi nígbà tí. Mo gbé dúró, mo wá ti gbà, mo wá ti gbà. Ẹ ṣe rírí dentist yóò sí lọ́sítítù rárá. Mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí wèrè yìí sọ. Ọ̀rọ̀ ẹnu wèrè yìí
ó dá mi lójú wípé màláìkà kan ni. A sì ní láti lè padà lọ, a gbọ́dọ̀ padà lọ láti lọ fún wèrè yìí ní nǹkan. Ó sọ̀rọ̀ kan láti ìgbà tí mo ti ń káàkiri nílé babaláwo ní oníṣègùn, kò sẹ́ni tó sọ nǹkan tí wèrè yìí sọ. Tẹ́ bá farabalẹ̀ gbọ́ dáadáa, ó ní stúdíò ṣe jóná, ó ní àwọn strange àwọn equipment ṣe jó. Studio ṣe jó. Níròyìn ni wá. Laptop ṣe jó. Studio ṣe jó. Gbogbo string ṣe jó. Studio ṣe jó. Lúlà ṣe tán. Ẹ fi mọ́wọ́ gẹ̀dẹ̀ yín. Ẹ mọ̀ ta. Ó túmọ̀ sí wípé màláìkà kan ni wèrè yìí. Lóòótọ́ sì ni irinṣẹ́ tí mo ní jóná ní 2020 ọjọ́ kẹjọ oṣù kẹwàá ní iye 2020 ló jóná. Ó jóná pátápátá ni. Ó ní stúdíò ṣe jó. Wèrè ni o. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run á máa rán wèrè sí yàn. A gbọ́dọ̀ padà lọ sọ́dọ̀ wèrè yìí. Èmi ò ní pè ní wèrè. Ẹ jẹ́ kí n pè ní àkàndá ẹ̀dá. A gbọ́dọ̀ padà lọ ọbẹ̀. Mo gbọ́dọ̀ lọ fún ní nǹkan. Ó sọ ìtàn ìgbésí ayé mi fún mi lọ́jọ́ náà. Kò rí mi rí o, èmi náà ò sì rí rí. Kódà ìlú yìí, àdélú yìí rí láyé. Látijọ́ tí mo ti ń rìn mi ò dé ìlú yìí rí láyé. Àkọ́kọ́ mi tí màá kọ́kọ́ dé ìlú yìí rí. A fún ní búrẹ́dì, ó jùnú. Ó ní ká wá lọ ra àkàrà fóun. A sì ra àkàrà fún. Ǹjẹ́ ṣé mọ̀ wípé omi tí ń bẹ nínú kọ́tà yẹn, omi tí ń bẹ ní ṣé gọ́tà gan ni kí n pè, omi ìdọ̀tí tó wà lára òpó náà yẹn ni bread ní wèrè yẹn fi ń jẹ bread. Ọlọ́run lágbára. Ẹ bá ní kò sọ Ọlọ́run. Gbogbo ṣùbà fún. A gbọ́dọ̀ lọ láti lọ ta wèrè yìí lọ́rẹ. A lọ. Láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ tí mo rí yẹn mi máa ń bí màá tí mo lè fún ìdílé mi. Gbogbo wọn fi kò lè fi kiri pẹ́pẹ́pẹ́pẹ́. Màmá, lórí ọ̀rọ̀ pé kéèyàn máa tọ́jú wèrè, kéèyàn máa tọ́jú oníwárápá, kẹ́ ẹ tọ́jú ológun òru, ìpá àti àwọn nǹkan bẹ́ẹ̀. Màmá, bó ló ṣe rọ̀ ìlọ́rùn? Ẹ kọ́kọ́ bá ń kí gbogbo ọmọ Yorùbá náà. Elédùà ò ní fi gbogbo wa, kò ní fi wálẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Nítorí pé sẹ́rí iṣẹ́ tẹ ọ̀rá béèrè lọ́wọ́ mi, àjẹbí ni o. Mo máa ń sọ fún yín, ìní parọ́ fún yín, àjẹbí ni. Tí wọ́n bá gbé irú iṣẹ́ bẹ̀ wá sọ́dọ̀ mi, yóò gbádùn kó tó lọ. Tó bá ṣẹ̀ṣẹ̀ pé wárápá ògún òru ipá alẹ́ òun, ó máa ń wù mí kán dúró sọ́dọ̀ mi tọ́jú ni. Ṣùgbọ́n wèrè, kódà mo bá sẹ́ǹdé owó rẹ̀ sí mi, wọ́n bá ti lò fún yóò gbádùn. Bó lẹ ṣe bẹ̀rẹ̀? Bí mo ṣe bẹ̀rẹ̀, àbí bí mo ṣe ń ṣe. Bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìgangan, bó ló ṣe bẹ̀rẹ̀? Ìran bàbá mi ni máa ń ṣiṣẹ́ yìí. Kò sí ìran bàbá mi tí ò máa ń pa wèrè o. Ilé wa la ti ń tọ́jú wèrè. Ọjọ́ kúkú lọ, òrìṣà tó òrìṣà lọ, ọjọ́ òrìṣà lọ, ọjọ́ òrìṣà lọ, ẹnìkan lọ, ó dé, òkú dọ̀ọ̀sà, ó dé. Yorùbá Dùn Online TV, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Wárápá o, ògún òru o, ipá o, wá kú o, Ọlọ́run fi rọ̀ wá lọ́rùn láti tọ́jú ni. Bẹ́ẹ̀ ni, so kò sí ẹni tí agbára mi ò ká ní orí gbogbo àwọn nǹkan tí mò ń dákọ̀ yìí. Ìyẹn sì fi ẹnu sọ. Ní tí mo mọ̀ ń pa rẹ̀ dáadáa ni. Ṣùgbọ́n ṣe rí wárápá, ògún òru, ipá. Tí wọ́n bá lè fi wọ́n lẹ̀ fún mi tọ́jú, wọ́n padà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n padà wà dúpẹ́. Bẹ́ẹ̀ ni. Bíi ti bò.
torí àwọn kan míì ń bẹ tó jẹ́ pé ẹ̀yin yóò kàn sọ pé wárápá ní í ṣe o tàbí ògún òru ní í ṣe o ipá ni o tá a kàn gbé ògùn ẹ̀ lọ báwọn tó ṣe yí pé àwọn tí ń bẹ́ǹdé ò sì ní jí ó dáhùn. ṣé o mọ rí bẹ́ẹ̀ sà. ó mọ rí bíi bẹ́ẹ̀ tìbò. bó ṣe mọ rí rèé wọ́n ti rí i pé ọ̀nà àbáyọ ti dé fún un mo wàá tún gba ọ̀nà míì yọ nǹkan yóò mọ ṣe kò ní filẹ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó yẹ pọ́dọ̀ wa ní ló bá wà tá a bá ti lo ògùn yìí fún òun tá a rọ́wọ́ tó yọ a ní lò mọ́. a tún lè tè gbé gba ibòmíì a lè lò ní oríṣi ọ̀nà mẹ́ta kó mọ́ gbàdùn pẹ̀lú ètùtù. a jẹ́ pé ìgbà míì àmọ́ àtẹ́gbẹ́tẹ́ bá lo style oògùn kan fún wọn. tí ò bá ti mú a gbọ́dọ̀ gbé gba ìkejì oríṣiríṣi ni ṣùgbọ́n àwọn ti fún wa lówó wọn ti lọ a ní pé wọ́n pé kò mọ̀ rí bá mọ́ ò torí tá a ti gbowó rẹ ni. mo fẹ́ kẹ́ ṣàlàyé ọ̀rẹ́ kó yé wa dáadáa lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ kẹ́ bá mi dárúkọ yín gan. èmi ni ìyá aláṣepé tí gbogbo ènìyàn mọ̀ sí ìyá tí wọ́n ń tọ́jú wèrè. wèrè now ọ̀rọ̀ ilé bá yà ó ní wípé gbogbo ọgbọ́n tẹ́ ẹ gbọ́n gbogbo ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ lórí ọ̀rọ̀ pé ká tọ́jú wèrè ni ó ní wárápá ológun òru ipá àti àwọn nǹkan báyẹn ẹ wá sọ̀rọ̀ kan ẹni tẹ́ bá lo oògùn táìpù ẹyọ kan tí ó bá mú bẹ́ẹ̀ni ìkejì ó mú bẹ́ẹ̀ni tí kejì ó bá mú ìkẹta ó mú tí mẹ́tẹ̀ẹ̀ta ó bá wá mú ńkọ́. yóò mú torí pọ́dọ̀ mi ló wà. bí ti bò kò yé mi. àwọn àgbàlagbà ó ti ṣàlàyé fún mi pé báyìí láti rìn o ọ̀nà báyìí ni torí èmi gbé ó mọ fi ètùtù gbé lẹ́gbẹ̀ẹ́ fètùtù gbé lẹ́gbẹ̀ẹ́ so wọ́n ó sọ ẹni tó wà ní díẹ̀ wà bá mi. yóò wà bá yín. bẹ́ẹ̀ ni yóò sọ fún mi èmi sì mọ bí màá ṣe bẹ́ẹ̀ tí ó jà o. ẹ jẹ́ ká kú ṣe báyìí pé ẹ̀ ń tọ́jú alárùn ọpọlọ ẹ jẹ́ ká ń pè lálárùn ọpọlọ. bẹ́ẹ̀ ni. àwọn wo náà pè lálárùn ọpọlọ. àwọn tí ó jẹ́ pé orí wọn ti dàrú náà ni àwọn tó jẹ́ pé wọn ò dá pé náà ni à ń pè ní alárùn ọpọlọ kì í ṣe nípa ti ẹsẹ̀ tàbí ti apá o àwọn tó jẹ́ pé ọpọlọ wọn kò ṣiṣẹ́ tó àwọn náà ni irú nísìnyí báyìí ẹ wo eléyìí tán ẹsẹ̀ múdé lónìí báyìí. torí tí mo rí ìyẹn bà mí lẹ́rù. kò rí jẹ́ pé bóyá ó fa anything kò mu ọtí kò mu anything nínú ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi ṣùgbọ́n ògún òru wọn ló ti ń ṣe ó ti lé ní 15 years so ni ló wá rìsọ́ọ̀tì sí wèrè yìí kíní yẹn ẹni tó bá ń síbẹ̀ yóò máa gbá orí yẹn mọ́lẹ̀ ó ti kíní yẹn ò fílẹ̀ ó tún mú mental problem dání. ẹ bá mi ṣàlàyé nǹkan tó ń pè lógún òru kí wọ́n bá mi yànnà náà ní kọ̀ọ̀kan torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀tọ̀ ní nǹkan tó ń kà á sí o ẹ bá ń ṣàlàyé nǹkan kan. ògún òru àti wárápá àti wáákú àti ipá ọmọ ìyá kan ni wọ́n ṣùgbọ́n tíntín díẹ̀díẹ̀ nǹkan tó yàtọ̀ ń bẹ nǹkan díẹ̀ ló yàtọ̀ tá a fẹ́ wo wárápá nìsín a nílò ẹyẹgún ṣùgbọ́n ó tún ní nǹkan tá a lò tó jẹ́ kó jọ mọ́ ti ògún òru sẹ́rí ìtànpè ní ògún òru rèé àwọn mẹ́mọ́ sọ yí pé confusion kọ́ o gìrì kọ́ o ìmí inú ẹ̀jẹ̀ ló máa ń wà mo wà ní ó ń tanjú ńgbà kékeré rẹ̀ ìrọ̀ àrọ́mọ tó tanjú tí ò sì ní ògún òru ni àrọ́mọ tó tanjú tó yẹ pé kò sí ìyẹn kan tó padà sí ṣùgbọ́n wọ́n fi máa ń ṣèkà fún yàn ni wọ́n fi máa ń dá àwọn òbí wọn lóró ni wọ́n máa ń fẹ́ kí wọ́n san kán fi wọ́n ṣe àgbàná ọlọ́run ò ní fọmọ wá ṣe àgbàná fún wa so bẹ́ẹ̀ lọ bó ṣe rí nù. èwo wá ni wọ́n ń pè ní wárápá. wárápá òun máa ń ru fóòmù lẹ́nu ni tí wọ́n bá ti ṣubú lulẹ̀ báyìí wọ́n ru fóòmù lẹ́nu fóòmù yóò mọ̀ pọ̀ yóò mọ̀ rú gbogbo ojú rẹ̀ wárápá nù ògún òru tó bá ti lè gbé tó ti ṣe kankan báyìí yóò kàn sọ ọ̀rùn kọ́ ó lè yẹtọ́ díẹ̀ ògún òru nù ipá gbogbo yóò mọ̀ lé kankan tí yóò mọ̀ lé kankan
so nǹkan pè ní èwo ni ìparun wákú wákú ti tiẹ̀ tó bá ti ṣe báyìí eré ẹ̀mí wọn ní máa ń sá eré ẹ̀mí ni wọ́n sọ. bẹ́ẹ̀ ni eré ẹ̀mí ní máa ń sá bá sì wá mọ̀ rí tí ó bá ti lọ kò ní tètè padà kò ní tètè padà yóò ṣàtọ́jú kankan síbẹ̀ ni tí wọn bá tètè wá nǹkan rẹ̀ lò fún òun tètè máa ń pa wọ́n irú wárápá nísìnyí báyìí tí ò bá lọ rélu rẹ̀ títí kí mọ́tò tẹ̀ tí ò bá rélu nǹkan gbóná kò ní tètè kú ògùn òru tiẹ̀ náà tí wọ́n yẹ pé kò bá rè sí kànga tí ò rè sódò kò ní tètè kú ṣùgbọ́n kò ní gbádùn àmọ́ wá kú eré ẹ̀mí ní máa ń sá tí tọ́yìn bá ti lè sá sí lọ́nà fún báyìí yóò pa ṣúrètì ni. yóò pa ṣúrètì ni ọ̀dà ẹ jẹ́ kókó ṣe báyìí fún àwọn tó máa wo TikTok tó máa wo social media dáadáa ẹ rí wípé àṣà kan dáadáa ti gbé orí TikTok nsìn àṣà yẹn ni wípé wọ́n wá kọ sí pé waraps dance náà kọ sí ijó warapa wọ́n mọ̀ sí báyìí wọ́n mọ̀ jó báyìí bóyá tí lórí TikTok tó mọ̀ jó báyìí bẹ́ẹ̀ni irú àmọ̀ràn wo lẹ lè fún irú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ṣé nǹkan gidi ni. nǹkan gidi kọ́ o nǹkan gidi kọ́ ló ní faburú ṣe wá èmi gan mo rí tí wọ́n ṣe sí orí kí ní tó ṣe èèyàn mo rí ohun tó kọ fún tó ń ṣe ọlọ́run ní jẹ́ kí ọmọ wá dìdàkudà èmi ò láìkí irú nǹkan bá torí wípé àwọn tí nǹkan yẹn ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n fi ń yọ̀ wọ́n ni. bẹ́ẹ̀ ni pé wọ́n fi ń yọ̀ wọ́n ni. bẹ́ẹ̀ ni torí tí nǹkan bá ṣe èèyàn lójú yín rí ẹ̀ tí ibi tó ti ṣe wọ́n rí. mo ti rí dáadáa kódà ó ṣe ẹnìkan ẹni yẹn obìnrin ni ó promise ọkùnrin kan pé wọ́n fẹ́ ọ̀wà fẹ́ ẹni yẹn. a fi kàn án. lọ́jọ́ tó ń ṣe wedding pẹ̀lẹ́ lómi ìjọ náà lórí lulẹ̀. ó ti dẹ lẹ́sìn. bí sin kò tí gbádùn. bí ó ṣe tutù fún ni ó kò gbádùn. now ibi táwọn lọ rè irú àwọn kinní báyìí sí ò ṣe é fi oògùn òyìnbó wò. kò ṣe é fògùn òyìnbó wò ó wọ́n máa ń pe oògùn kan ní Tegra ìyá kan ló mọ ọmọ wá sọ́dọ̀ mi ló bá kó sásẹ̀sì oògùn dání ó ní kí n mọ bóun lò fún pé tó bá ti fẹ́ máa ṣe pé àwọn máa ń lò fún mi ní kí n náà pokọ ó ní Tegra mo tó dùgbà tí ń lò fún mi ọlọ́dún kejì táwọn ti ń lò fún ni wípé kò ní kó mọ̀ ṣe náà pé ṣùgbọ́n kò ní tètè ṣe mo ní ẹ mọ̀ lò fún mọ́ mo ní ó lè mọ pámọ́lẹ̀ kò ní lọ yóò sì lọ mọ dàgbà sí ní inú ni mo wàá lò fún mọ́ oògùn ìbílẹ̀ inú máa ń pa àwọn nǹkan báwọn tẹ bá ní ká máa lo oògùn òyìnbó fún kò ní lọ kúrò lára yóò kàn mọ pámọ́lẹ̀ lásán ni. ṣùgbọ́n kí ni máa bí wárápá gan bó ní ṣe máa bẹ̀rẹ̀. ṣe rí ní tí wọ́n ń bí wárápá tí wọ́n ń bí ògún òru tí wọ́n ń bí wákú àti ipá òní báyìí nìsín àti kékeré tí wọ́n ti lè rí ògo ẹlòmíì àwọn fi ṣe ẹlòmíì confusion yẹn ìmọ̀ ń fà á ẹlòmíì wọ́n kàn ṣàdédé rán sínú ayé ẹ̀ ní tó fi ṣèkà fún wọ́n fi ṣèkà fún wọ́n fi bàjẹ́ lójú àwọn tó yẹ kó ṣe lórí. ṣé irú àwọn kinní báyìí mo rí wípé kò fẹ́ẹ̀ sí ibi tí ò fẹ́ẹ̀ sí oríṣiríṣi àwọn àìsàn yẹn ó ń pọ̀ lásìkò yìí kí ni máa ń fà á. ìka náà fojoojúmọ́ pọ̀ láyé sí ni ẹ wo irú wọn pe àìsàn kan ní ọ̀dọ̀ wa ń bì wọ́n ní tí wọ́n ń la ikùn ọmọ báyìí tí wọ́n sọ pé kàkà kò sí lọ́sùn bàtà dé ilẹ̀ Oǹdó ń bì la tó máa ń gbọ́ kàkà gbà tí agbọ́mọ kan sọ́dọ̀ mi náà ní ẹ sọ pé kàkà ní í ṣe mo ní kí náà pè ní kàkà mo ní àwọn ò gbọ́ rí o mo wá lọ gbé àpòrò tí mo nílé èmi lò fún mo fún láwọn oògùn ọfà mo fún ní nǹkan ó yàgbẹ́ gbogbo ara funfun tó funfun ó padà wá mo wá bá wọn fi ọtí kìkan mo ní kán máa gbé lọ kán lọ́mọ lò fún náà bá ní ilẹ̀kálẹ̀ kan máa ń yá ni mo ní ẹ má bọ̀mọ́ lọ́mọ nínú jẹ́ o nígbà wá fi ọ̀bẹ ya gbogbo okun ọmọ nísìn wọ́n ṣàgbé lọ ìgbà tó yọ̀kì ló wọ́n padà wá wọ́n ní mo ṣe o pé kò ṣe mọ́ mo nírú nǹkan báyìí àwọn ò mọ̀ sí kàkà ní ọ̀dọ̀ wa
ṣùgbọ́n mi mọ̀ pé ogun tó ń jẹ́ àìsàn ara tẹ́ bá ti lè lò báyìí yóò kúrò ń bẹ́ẹ̀. ó dà ẹ jẹ́ ká kó wá wò náà tó bá gbé wèrè dọ̀dọ̀ yìí bó lẹ́sẹ̀ kọ́kọ́ máa hàndù ẹ̀ torí wèrè ju wèrè lọ irú ọmọ tí mo rí mi lè gbé kámẹ́rà sójú anybody irú ọmọ tí mo rí ìkísẹ́ ń tọ́jọ́ rẹ̀ abẹ́rẹ́ bí ṣe ń ṣe látàárọ̀ ni bó ni ṣé ọmọ níye ọjọ́ tán fún yín tẹ́ fi tọ́jú ẹni yẹn ni àbí bíbó. mo sọ fún yín lẹ́ẹ̀kan tí ẹ rí iṣẹ́ wèrè ó rọ̀ mí lọ́rùn. kékeré yẹn tọ́jú wèrè. mọ bí wèrè ń ṣe lè tó o ọlọ́run máa ń dà á láàmú o mọ́kàndá ìmọ̀ ṣe ṣe àwọn ṣe rí pa wèrè iṣẹ́ tó ọlọ́run jó rọrùn ni bí ó ṣe wà yìí mo fún jọ 5 ẹ padà wá bí ìjọ 5 bóyá iná mo dé ẹ padà wá jọ 5 òní ẹ dìídì wá ẹ wá wo bó ṣe rí. ẹ tí ì fún lóògùn kankan báyìí rárá. tí ì fún ní kankan lò gbàdújọ 5 iṣẹ́ tí ń kọ́kọ́ fún un lò iná ń sun ẹran lẹ́kùnlé o ni wọ́n ń ṣe ètùtù ẹ̀ lọ́wọ́ náà ṣe ẹran ẹ̀. tí a bá ti lè ṣe báyìí tí mo sì gbé lọ sí ibi tí a gbé sí màá mọ fún un lóògùn lò ara rẹ̀ ó balẹ̀. a jẹ́ pé tá a bá ní ká wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olówó ni kíní ń ṣe o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni kíní ń ṣe nílùú èbó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ni kíní ń ṣe tó yẹ pé wọ́n pa á mọ́ra tó sì jẹ́ wípé wọ́n fi ètò ọ̀nà ìyẹ̀bó wò ó. irọ́ ní bẹ́ẹ̀ bí ó pẹ́ ń bẹ̀ díẹ̀. kò sóògùn rẹ̀ ní tèyìnbó. wọ́n lè mọ̀ ọ́n o sẹ́yìn pé lóyìnbó náà wà ṣùgbọ́n àwa tá a bá fi egbòogi lò ó egbòogi láfi wo wèrè tí ò ní sọ́wọ́ mọ́. egbòogi náà máa fi wo wèrè. kò ní ṣe mọ́. wàláì. ṣé nǹkan tí mo ti sọ pé ẹ̀ parọ́ ẹ̀yin lẹ wo ọmọ kan báyìí obìnrin kí ló kọ rẹ̀. sẹ̀rí ẹ̀yin lẹ wo. bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ wo ọsọlọ. ọsọlọ. èmi mo wò ó. ẹ̀yin lẹ wo. bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ wo Tọ́yìbù. ẹ̀yin lẹ wo ọmọ yìí ọmọ tọ́lẹ̀ ọmọbìnrin èso. bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ wo. Tọ́yìbù. ẹ̀yin lẹ wo. bẹ́ẹ̀ni gbogbo lílọ tí Tọ́yìbù lọ nísìnyí kò tí ì pọ̀sẹ̀ méjì ọsọlọ nísìnyí bí ó dìjẹ́ ìdógún lónìí. tẹ́ wò ó. tó ti ó ti lọ. wèrè ló náà. gidi tààrà ẹni tá à ń sọ yìí ó lọ lé ọdún lẹ́gà náà fi kàn án. èyí lè travel kan fi kàn yín. bẹ́ẹ̀ni. bíi ti bò ó. ó sọ fún mi pé òun lọ lé ọdún ìyàwó ẹ̀ lọ sọ fún mi wípé mọ́mì ó ti sọ fún mi òun pé òun ò lọ lé ọdún o mo ní sẹ́kọ̀ọ́ lọ sílùú bàbá rẹ̀ mọ́ ni ó ní àwọn sì lọ ṣe ìnáwó ní òkú ọ̀túnla tí wọ́n sọdún wọ́n dẹ̀ sọdún ní ọjọ́ kẹta rẹ̀ wọ́n sì padà wá níjọ́ kẹrin ó ní bó ṣe dé báyìí náà ní inú oko náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ o ó ní ní wọ́n kọ́ ń gbá bàrà wọ́n bá ń gbá igi kòkó lábàrà káàkiri nínú ogbó pa kí lè rí lára gítẹ̀ ń pa tó bá ní òun máa ń pẹ̀ fún ni ibi tí wọ́n ra àtidé nu wọ́n bá mú wálé wọ́n bá bẹ́ẹ̀ sí mú dé wọ́n bá mú lọ sí hospital ìgbà tán ló bí oṣù kan ń bẹ̀ náà wá júwe fún yí pé ẹ mọ lọ sọ́dọ̀ ìyá láṣẹ pé bẹ́ẹ̀ sì wá lọ́dọ̀ mi náà ṣàròyìn bọ́ ṣe rìn án sọ mo ní ó dáa mo ní ó gbádùn mo ní ṣùgbọ́n ilé náà ti fa burú ìkàn wọn o ó ní bẹ́ẹ̀ ni mọ́mì ó ní dé ọdún ni mo ní mo lọ dá sí ọ̀rọ̀ nílé ìyàwó ẹ̀ ní ẹ̀wù mọ́mì ó dá sí ọ̀rọ̀ nílé àwọn àbúrò rẹ̀ ní o ló wá lóun ò lórí òótọ́ ọ̀rọ̀ kó mọ́ sọ ibi tí wàhálà ti dé nu ọ̀sọ́lọ̀ tòsí mi náà wà ọmọ yẹn ní kí wọ́n máa ń pè wọ́n wá. ara ẹ̀ ti yá báyìí. ẹni sùúrù ẹ pé nìkan nínú àwọn ọmọ ẹ jẹ́ ká ṣe báyìí a lè láti gba àwọn ẹ̀rí kan láti lè jẹ́ bóyá ká pe ẹni tó bá súnmọ́ wá tàbí ká po nǹkan fúnra ẹ̀ wá. ẹ jẹ́ ìpò àwọn tó súnmọ́. ẹ jẹ́ ká máa ṣètò lọ́nà màá fẹ́ lóore fẹ́ láti lè jẹ́ kí àwọn èèyàn ṣe àṣebí wọ́n lè hàn lójú kámẹ́rà. bẹ́ẹ̀ni. but ẹ jẹ́ ká wá wò ṣé ẹ̀jẹ̀ Jésù lè yanjú kínní ni. ẹrẹ́rìn ni ṣẹ́jẹ̀ Jésù lè yanjú ẹ̀. Ọlọ́run náà ni lẹ́yìn Ọlọ́run náà ni ṣùgbọ́n egbòogi ló lè wòsàn. kò sí pé bóyá omi àdúrà kan kándù kan lẹ́ẹ̀dì mọ́ra wọn tẹ́ yóò wòsàn. à ń tanra wa jẹ ni. bíi ti bò. Jésù náà máa ṣiṣẹ́ ìyanu torí ni mo jókòó tì àmọ́
lẹ́yìn Ọlọ́run ni o àwọn egbògi ni wọ́n wúrọ̀ àìsàn bẹ́ẹ̀ tàwa fẹ́ tà ní mọ́lọ́run lékè tà ní pọ̀ Ọlọ́run lólè bíbélì gan sọ yí pé ẹni tí ara rẹ̀ ò dá ó ní kó tó oníṣègùn lọ. kò tó oníṣègùn lọ ẹni tára rẹ̀ sára wọn ni ẹni tára rẹ̀ ò yá kó tó oníṣègùn lọ. bẹ́ẹ̀ ni bíbélì ló sọ bẹ́ẹ̀ pé ẹni tí ara rẹ̀ ò dá ó ní kó tọ̀ oníṣègùn lọ àtúmọ̀kọ nínú ṣọ́ọ̀ṣì wípé oníṣègùn láwa nìyí Jésù làbánidáró ọ̀rọ̀ rẹ̀ mú ní láradá ó ti ní tó lò ní o. ẹ jẹ́ ká wá wò á jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ogun mi ò lè ṣẹ́ láìsí pé wọ́n lò tewétegbò. Kò lè ṣẹ́ o. kí wàá náà parọ́ kí wàá làwọn pásítọ̀ ń pariwo fún wa sí. wọn ò parọ́ fún yín àwọn náà ń gbàdúrà náà ni yẹn kálukú ṣàjẹun ṣùgbọ́n ewé àti egbò ó ń ṣe ohun tó pọ̀ nínú ayé tí ìyẹn fi rọ sẹ́wọ̀n kí èmi náà ń ṣiṣẹ́ wòlíì yìí èmi náà ṣe dàsọ́ sílẹ̀ n tó fà á nù. ẹ jẹ́ ká wá wò nígbà tí irú wa agbọ́njú bá ìjọ CAC ni. CAC náà ti mú ọmọ ẹ wá. CAC náà ti mú ọmọ ẹ wá. bẹ́ẹ̀ ni wòlíì CAC ló mú wá bíbélì rẹ̀ ni ó di bíbélì mọ́yàdé bíi ni òun ló dàda nílẹ̀ lẹ́yìn bọ́dà yìí ẹ bá mú bíbélì. ẹ mú lọ mú bíbélì wá bàbá. bíbélì ó di bíbélì mọ́yàdé bíi ni. ta ló mú bíbélì wá bàbá. ẹ bọ̀ bàbá. ọmọ tí wọ́n ń wò yìí ló mú bíbélì wá ó di bíbélì yẹn máyàdé bíi. bẹ́ẹ̀ ni wòlíì CAC ló mú débi. bàbá màmá mo fẹ́ kẹ́ ẹ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹ má jà háìdì ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi sìn wípé tí ọba ṣéwé tí ọba ṣégbò wèrè sọ̀rọ̀ owó. wèrè ẹ̀gbọ́n bá ní ọdún ni wọ́n kọrin pé tí wọ́n ń ṣe prayer fún wèrè wòlíì ò ní díjú tó bá díjú ọ̀rọ̀ tó lè bẹ́yìn yọ ìmẹ́ tó kọ orin ẹ̀ ń bá díjú tó gbàdúrà fún wèrè tó bá bùjẹ tiẹ̀ ta so bó ṣe rí nù. kí wàá ní wọ́n ń parọ́ fún wa sí torí gbàtàwà gbọ́jú CAC church amadi kan máa ń so wèrè mọ́ church ó ti ẹ̀tọ́ àwọn church kan wọ́n so wèrè wọ́n so mọ́lẹ̀ lọ wọ́n máa ń gbàdúrà wọ́n wà fún wọn sínú àwẹ̀ sáà mọ́ náà àwọn wèrè má gbàwẹ̀ lọ́dọ̀ yín bí. mi àti yí pé nǹkan mi ń bọ̀ wèrè wá sí gbàwẹ̀ kí ló fẹ́ ẹnu wọlé fi lo oògùn ẹ fẹ́ kí wèrè gbádùn ẹ á tún sọ pé kó tún máa gbàwẹ̀ Jésù ń bẹ láàyè rẹ̀ o ṣùgbọ́n ewé àti egbò láì fi tọ́jú wèrè tí ò tún fi ní bọ́ sí nǹkan mi ẹ wo pákúrú mọ́ ara ilẹ̀ yìí ni so wọ́n á mú wèrè lọ́dọ̀ rẹ̀ ó wá jù sínú ara biribiri mo gbádùn yín lọ mọ̀mọ́ náà biribiri náà ju wèrè yẹn sí ẹ wò wèrè bá kú bí wèrè ṣe kú sọ́dọ̀ rẹ̀ nu wọ́n jó ṣọ́ọ̀ṣì ẹ̀ gbogbo nǹkan tó ní pápátá náà jó bisin báyìí kò sí ṣọ́ọ̀ṣì ẹ̀ mọ́ ilẹ̀ ló wà mo lè mú ilé ṣọ́ọ̀ṣì rẹ̀ ó ti lọ kọ́ ṣọ́ọ̀ṣì mi sàlágbẹ̀dẹ kò lérò ṣọ́ọ̀ṣì mọ́. so ewé àtegbò náà fi wo wárápá. iná fi wo wárápá iná fi wo ògún òru iná fi wo wákú iná fi wo ipá iná fi wo wèrè. ṣùgbọ́n kí ní ká mọ̀ ìjà mi lẹ́nu àwọn àfáà kan mọ̀ ní táwọn bá mọ̀ kí n sí lára wọ́n tá bá kéwú sí wèrè lára pé yọ́mọ̀ dìde. ṣe mọ̀ ibi tó mọ ti ẹnu o ṣùgbọ́n irọ́ ni gbogbo wọn ń pa ewé àti egbò náà ń lò ṣe rí àwọn pásítọ̀ kan wá sọ́dọ̀ mi ń bi lára lẹ́ mo forúkọ bò wọ́n láṣìírí wọ́n è wá lójú ọ̀sán àwọn wòlíì CAC ńláńlá ni o kódà gan ìmí ìbáwọn yóò ní kí n wá pé òun fẹ́ bá mi sọ̀rọ̀ ni ọkọ mi wọ́n ló ní pé má mọ́ lọ ọ̀dọ̀ wọn mọ́ wọ́n jẹ́ kí wọ́n fi ọrú gbọ́ ẹ bá fẹ́ wọ́ wá jí ó wá nítorí wọ́n fẹ́ gbà kó wá gbà á lọ́wọ́ rẹ̀. mo wá ní ṣe bó mi ni mo fẹ́ gbà wọ́n wá ní wọ́n kàn mọ́ fi iṣẹ́ ti tiẹ̀ mọ́ fi gba owó ní ọwọ́ àwọn èèyàn ni mo ní kò ní mí ní títí wọn ò dúté mi ní ọwọ́ ó wá dijọ́ náà bàbá yẹn ó náà fẹ́ mọ wèrè mi wọ́n á fún un ní iṣẹ́ bí oríṣìí méjì kan náà ní fi wá ń tọ́jú wèrè ìntọ́ wá lágbára jù bá ń lọ ó bá wá àṣọ ti ń pe nọ́mbà mi tí ò lọ nọ́mbà ò lọ bí wèrè ṣe bó ṣe dàpọ̀ láàgì bó bàbá ni
kó bíbó bàbá. lẹ́yìn méjì bá yọ mo bá ní ẹ̀kí sí wá lójú mọ́mọ́ bó sì wá nù ó lòun ti pe nọ́mbà mi mọ́ ní mi ò ìyìnpa fóònù wà torútorú ní mo ní ìyìnpa orókè mò ń parọ́ ni mo ní mi ó ní kí n wo eyín ó ti yọ pé ọmọ tó ń gbà ní ló yọ eyín mo ní bóò lẹ ṣe ní nǹkan tó fi gbogbo èrè lọ́wọ́ ni wọ́n ní ìbí ìtẹ́ ẹ̀kọ́ mi méjì náà ni mo ní lẹ́sìn wo wèrè ní gbẹ̀tugbẹ̀tu láwọn ò ní. ní àkàbá wọ́n láwọn ò ní. ní olúgbò wọ́n láwọn ò ní. ní àfọ̀ṣẹ́ wọ́n láwọn ò ní. kí lẹ́yìn fún bá wèrè sọ̀rọ̀ yóò pa yín. bàbá kí ni nǹkan tí èèyàn máa fi bá wèrè sọ̀rọ̀. ó ní tó fún bá wèrè sọ̀rọ̀ òkè eléèlé ẹ̀kan tó ti rẹ wèrè mọ́ wọn lọ́wọ́ tí ìbá ṣe ń bì lónìí ni wàhálà ti dé nù. ẹ lọ́wọ́ ẹsẹ̀ rẹ̀ báwọn bí wọ́n ti lé káàkiri tó ti lé káàkiri ẹsẹ̀ rẹ̀ ti ya báwọn. ẹsẹ̀ rẹ̀ ti ya. ẹ lọ bí ọmọ ẹ̀mí náà ó ti ya lọ́wọ́ ẹni kó wá ẹ wọ́wọ́ rẹ o tó ń lé káàkiri. ẹ fi ilẹ̀ mẹ́wùlẹ̀ ìjọjókòó stand up like that ẹsẹ̀ ò tí ì ro ẹ dúró èèyàn gbọ́dọ̀ ní olúgbò tí èèyàn fi bá wèrè sọ̀rọ̀. ó ní tó fi ń bá wèrè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ní tó fi ń bá wèrè sọ̀rọ̀ ẹ̀yin lẹ́bàá tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bọ́yọ̀ ọ̀dọ̀ yín gan ni mọ́lẹ̀ yẹgó ti wá wá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan lọ́jọ́ wípé ìṣẹ̀ṣe ní ọ̀yànjú ẹ̀ tá a sì ń sọ pé pásọ̀ ní ọ̀yànjú ẹ̀. pásọ̀ lè yanjú ẹ o sẹ́rí mo fi ọlọ́run ìpè búra èmi náà ń ṣiṣẹ́ ìrànṣẹ́ tí wọ́n sì mú wá sọ́dọ̀ mi dáadáa ṣùgbọ́n tí a kò yẹ ká mọ parọ́ fún káwọn wùlẹ̀ parọ́ fún ọlá tí mò ń jẹ lábẹ́ iṣẹ́ ìrànṣẹ́ mi ni wípé iṣẹ́ tí bàbá mi ń ṣe ni tó yẹ wípé kì í ṣe pé bàbá mi mọ ewé àti egbò tó jẹ́ pé bàbá mi jẹ́ ògbólógbò ọdẹ babaláwo pọ́nbélé tí ògbà ayé mọ̀ kò lè wọ́ọ̀kì o. ẹ lè dà sí àwọn kérúbù kan tí bàbá wọn mọ̀mọ́ nípa tírẹ́nì wèrè kọ́mọ̀ jẹ́ fáwọn náà máa ń kó wèrè kiri tán gbé abọ́lé ọ lọ́wọ́ tán máa tọrọ owó kiri. ẹ ti ń síbẹ̀ ọlọ́run ò ní jí ó yí yán. bíi ti bò ó. kò ní ràn wọ́n lọ́rùn. ṣe rí kinní kan bẹ nínú ìrìn àjò yìí iye tó bá fẹ́ gbà lórí wèrè gbà á bí á 2 million ní o bí 1,500,000 ní o iye tó wọ́n parọ́ pé wọ́n sọ yí pé ìgbà kan wọ́n sọ ní orí interview pé babaláwo mo yẹ kán gbowó tó pọ̀ kí náà fi ń ṣe irọ́ ni o sẹ́rí ẹni tí ò bá ní gbowó yín kó fi jẹun tó jẹ́ kí yóò fi ṣiṣẹ́ yín ni wàhálà ẹ̀ jẹun fún un kò ṣe é tó bá wá ṣe tí ò bá wá dáa ẹjọ́ yẹ yí pé ọlọ́run ó bí sẹ́rí àdàbí ó jà ju ògùn lọ o mo fi ọlọ́run tọ́ra mi búra ẹ wo ọmọ tán mú wáyé lónìí 1,500,000 ni 1,500,000 sáàtì fún lóògùn mo sì sọ fún pé wọ́n ra ẹran tí fi tọ́jú ẹ̀ wọ́n wà lọ rẹran wọ́n fún mi 50,000 wọ́n ní kí n bá àwọn ra ẹran iná sùn so nígbà tí wọ́n bá fún mi ní 1,500,000 ṣé màá wá fi 1,500,000 jẹun tán ara ọmọ wà ní ìyá. àwọn tí ń gbé abọ́léwòrè lọ́wọ́ mo máa ń tán ṣe ni o ìyìn lè báyàn dán wò. ẹ̀yin náà ti rí rí. ìyìn lè báyàn dán. ẹ ti rírú ẹ̀rí tán gbà abọ́léwòrè lọ́wọ́. a máa ń sọ fún mi ẹnìkan sọ́njọ́ ni wípé bàbá kan bì kan wọ́n ní ọlọ́wọ́ bàbá kan ní bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́n ní máa ń gbá bọ́ọ̀lù àwọn wèrè lọ́wọ́ pé kán kiri lọ́nu sábò ni. kán tọrọ owó lọ. ọlọ́run ó bí. ọlọ́run ó bí. torí gbowó lọ́wọ́ àwọn òbí rẹ̀ èmi mo máa ń fún àwọn èrò oúnjẹ gbogbo àtàwọn tí mò ń tọ́jú o àfẹn tó bá ní tí wàá sè kò wò ó jẹ o bí àkùrọ̀ àkọ́wọ́ mọ́ mi lọ́wọ́ tó náà bá lówó lọ́pọ̀ lọ rà èmi màmá fún wọn lóúnjẹ èmi ni màmá tọ́jú wọn títí tí wọ́n fi gbádùn táwọn òbí wọn sọ yí pé ẹ ṣeun. mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ tó pọ̀ sí kìnnì ṣé ẹ mọ̀ pé kinní yìí ó máa ń dàrú gbà míì débi pé tí bàbá bẹ̀ bá tọ́jú wèrè tó bá tọ́jú ẹ̀ títí yọ̀bà tó fẹ́ ẹ ti rí rí àwọn ní bàbá yẹn ara àwọn tí ń tọ́jú lọ́fẹ́ ẹni tó sì tọ́jú yẹn
òun náà gbádùn o sáà sọ pé irú àwọn bàbá báyẹn wọn mọ wèrè tọ́jú ni. ṣe rí ó máa ń ṣẹlẹ̀ ní àwọn míì máa ń fún wòlíì ní ọmọ bá ń pé kán tọ́jú rẹ̀ yóò wà ní ẹ̀jẹ̀ wípé tọ́ mi bá fi lè gbádùn gbogbo yín. mo gbìyànjú mọ́ mo lọ. gbogbo yín. èso tẹ̀ ń wò yìí ìyá ẹ̀bùn mi ni. ní ọmọ èso yẹn. bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n fi mú dé ẹni tó bá yìí gbádùn gbogbo yín mo wá rẹ́rìn. inú ọmọ fi pẹ́ ní ọ̀dọ̀ mi. torí tó bá ti ṣe tó bá ti fílẹ̀ bí odidi oṣù 5 ó lè mọ́ sí tó bá tún yọ ọkàn tún sọ́wọ́ ni èmi náà wà tún yọ owó padà ìyá tó wà ń bẹ ìyá lè yí ẹ̀ ní abá mi ó ní sí mo ní tí màá fi dì ní. ẹ dúró ẹ jẹ́ wípé wọ́n máa ń dẹ́ ẹ̀yẹ gan lára wò. dáadáa kò sẹ́ni tí wọ́n yè dán wò. bíi ti bò. ṣùgbọ́n nísìnyí báyìí tí ẹ bá ṣiṣẹ́ kan ẹni tó wà ní sẹ́ǹ lẹ́nu ni kó wá bá yín tí sẹ́ǹ bá tó bá dáhùn ẹni tí bẹ́ẹ̀ gbòkó díẹ̀ ní ìsìn tẹwàá lóko rẹ̀ padà fún ẹni tó gbà tó bá ṣe pé ó bá gbójú dáadáa yóò àbá yín pé sóòràn yín ṣe. ó dà ìyá kan ó mú ọmọ rẹ̀ wá bí òun ló mú wádọ̀ mi. ọmọ ìmọ̀ bá sì máa ń sọ. náà ni ọmọ ẹ̀ ni. ó ní ó bí ìyá ẹ̀. ọmọ ẹ̀ náà ni. so bó ṣe wá mú wádọ̀ mi ọmọ mọ̀kàn wo mọ̀kàn gbígbàjú fún ni. mo bá kí àbàrà mọ́lẹ̀ bá máa lu ọmọ yìí nìyà bá ní ìyá sàṣọ mo ló lórí burúkú ọmọ òfò ọmọ ìyá kílẹ̀ ń tẹ́lẹ̀ lè káàkiri sí ọmọ tó yẹ kó ti lọ kú dànù náà bá ní yóò dáa fún ọ bẹ́ẹ̀ ni pọ̀ wá ń bẹ bẹ́ẹ̀ ni káàjọ ń gbélé ọmọ òfò bọ́lọ́mọ òfò ní mo náà tẹ̀lé mi lè káàkiri mú mo lé mi ló tiẹ̀ ṣe gan kílẹ̀ kiri wọ́n ní èébú máa ń bú àwọn ó ní ọmọ tó yẹ kẹ́ bá pè wọ́n sí kọ́nà ẹ kò yà sí kọ́nà mo ní ẹ dáríjì ẹ sọ pé kí ìyá dáríjì mo nítorí pé lójẹ́ ń lù ú mo lórí burúkú nǹkan fẹ́ jí sọ lójú ẹ dáríjì kò lè gbádùn. ẹ tọrọ ìsọ ẹ tó sọ ẹ ṣàlàyé ẹ kó lè gbé gbogbo ọmọ Nàìjíríà àti wo àwọn èèyàn tó wà lábúrò. èmi mo sọ fún ìyàwó kan dáríjì. ọmọ kan wá sọ́dọ̀ ni. bẹ́ẹ̀ni ọmọ ìyá yẹn mú ọmọ ẹ wá. bẹ́ẹ̀ni ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ yìí lọ. so ìyá bá ní ń filẹ̀ fún ọ tọ́jú ẹ mọ̀múdà mo wá sọ fún ọmọ mo lọ́ọ̀sẹ̀ mi o sọrí ìyàtọ̀ lọ àwọn ń bẹ lórí ọ̀rọ̀ rẹ o sọrí pé mo lù ọ́ ọ̀sẹ̀ mi sọ pé mo rí ìrí ọ rí ṣùgbọ́n àbá kan báyìí la fi ń gbọmọ lọ́wọ́ àjẹ́ ó ní mo ní àbá kan wọ́n fi gbọmọ lọ́wọ́ àjẹ́ o mo ní sọrí mo gbóúnjẹ kan wá nísìn apẹ̀rẹ̀ mo fi gbé wá ọ̀gbọ̀rọ̀ jẹ́ o. kì í sọ fọmọ yẹn bẹ́ẹ̀. mo ti wá sáré bá a ṣe nǹkan tó fẹ́ ó ti jẹun kan tó dé mo ní sọrí ọ̀bù síbì kan ọ̀nì gbé lẹ́nu tán ọkàn bì tọ́bọ̀nà fún kọ́ bì sí gbogbo oúnjẹ níwọ̀n àtún kó kúkú bọ̀ ní bọ́ọ̀sì gbádùn síbí oògùn kan mo fún tó fi gbádùn. tó fi gbádùn. torí pé àwọn tí ń bẹ ń bẹ wọn ti dáríjì. ẹ̀jẹ̀ ká iṣẹ́ tí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí kò ní ìdí nǹkan kan mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà gbà mí wọ́n bá mú àwọn tó ní wárápá tó lárùn ọpọlọ wá yóò sì mọ iye dédé jésù abẹ́rẹ́ náà ọkọ mọ̀ fún un wọn ni wọ́n á fún lábẹ́rẹ́ wọ́n ti mọ́ fún mi ní abẹ́rẹ́ lágàtí wọn lábẹ́rẹ́ wèrè. yóò wá sùn sùn sùn. yóò bá sùn sùn sùn. àwọn ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ sì ni pé ẹni tí wèrè bá ti sùn wọn ló ti gbádùn. irọ́ ni ṣẹ̀rí pé lè ya ìkó sùn yóò padà sùn ṣùgbọ́n tí a bá ṣètùtù tó yẹ ká ṣe gbọ́ nǹkan tó yẹ ká ṣe kò lè gbádùn. ní ọmọ yìí. iná ti ń ṣe lọ́wọ́ nísìn tán wá ti gbé lọ dé àlàáfíà ti dé nù. lókè tán bá ti ṣètò yẹn tán wọ́n fún un. tán ti lè gbé síta báwọn táwọn fún lóògùn lò bíi fíìmù ní ó ṣe mọ́ rí. ní ọmọ yìí ìbéèrè mi wá rèé
tí ẹni tí bá ń ṣe ọmọ yìí tó bá wá sọ pé ẹ gbọ́dọ̀ dáwọ́lé ńkọ́ màá dáwọ́lé. bíi ti bó o ṣérò ẹ ti wáyé rí. ó wáyà dáadáa. ẹ ṣàlàyé fún ẹjọ́ yé wa. ṣe rí ìdí tí ó fi máa ń wáyé ni wípé àti wípé táwa náà fi ṣàyédé fún yẹn lóògùn ètùtù láàkọ ṣe ètùtù tó bá wá ṣe òun ẹni tí bẹ́ẹ̀ yóò yọjú sí wa tó bá ti yọjú sí wa yóò sọ nǹkan tó bá fẹ́ gbà tí ó fi jáwọ́ lórí ọ̀rọ̀ rẹ̀. tó bá lóun gbà nǹkan kan kọ. yóò gbà á tàbí kó sọ ẹ̀mí ẹ̀ nù. sùn ti ṣẹlẹ̀. dáadáa. bíi ti bó o. ẹ wo ẹni tí mo dárúkọ nísìnyí ọsọlọ ẹni tí ó wà nídìí ọ̀rọ̀ rẹ̀ ti kú báyìí torí wípé àjọ lérí síra wa ni. èmi àtẹni ẹjọ lérí síra. bẹ́ẹ̀ ni àjọ lérí síra wa ni èmi ìbáyàn já àbáhùn tí wọ́n bá gbéyàn wá sọ́dọ̀ mi ìrètí ni fẹ́ni tó sanwó fún mi ni pé kí ara ẹni yẹn ṣe kí ni kò yá nígbà tí ó bá wá di wípé ẹ fún mi ní èèyàn pé kí n tọ́jú ǹjẹ́ ó tún yẹ kó gbé nǹkan yẹn para lọ rárá o ṣẹ̀mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ìdí nu tí èmi àti ẹni tí ó wà ń di ó fi kọjú ìjà síra wa. tẹ bá wa kọjú ìjà síra yìí tó bá yarí délé ńkọ́. ikú nìní ikú náà ni ikú náà níbi ṣèfàjẹ bẹ́ẹ̀ ni. nǹkan kan wá ṣẹlẹ̀ tó jà mí lẹ́nu a jẹ́ wípé ká mọ̀ wulẹ̀ pé súyà ká mọ̀ pé bisikíìtì mọ̀ kí ní ká mọ̀ yà mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mi àmọ́ rẹ̀ lọ́dún yìí títì wọ́n kàn déédéé gbá wèrè kan mú gbòógà náà bá ní ẹ̀jẹ̀ Jésù ní káwọn gẹrun orí ẹ̀ náà bá gé náà bá ní ó ti fa pé wèrè ara ẹ̀ ti lọ ṣé mo rí bẹ́ẹ̀. ẹ wo ẹnìkan bẹ ní ibẹ̀ ní ibi ilé epo kí lorúkọ ìráká tó dé inú ọ̀rẹ́ mbẹ ọlọ́pàá di wòlíì bí ẹ mọ̀ so owó di wèrè wọ́n di èèyàn ní ọwọ́ àtẹsẹ̀ àwọn ènìyàn ò ní ya wèrè o tó wá ti wá dé inú program wọn nìkan lọ gbé wèrè yẹn wá yóò ló ṣe wèrè rárá tó wá ti dé báyìí tí wọ́n kàn gbàdúrà fún ni híìlì in Jesus name yóò bá híìlì ọjọ́ tán mọ̀ pé rọ́ ní ń pa ní òtún yẹn ń sọ̀sì ẹ̀ mọ́ ẹ má wulẹ̀ jẹ́ ká fi ààbò sí ìrìn àjò wa ṣe ti gbọ́ tí bá yẹ pé irọ́ ni mo bá ń pa fún yín nípa wèrè wíwò ẹ sáà ti fojú yín rí bí mélòó lọ́dọ̀ mi so iṣẹ́ tí mo mọ̀ ń pa ẹ̀ ni iṣẹ́ tẹ ẹ̀yàn láàyò èmi ewúlẹ̀ parọ́ kò síbi tí mo wèrè wá fún mi mo mọ̀ kódà kí n tó mọ̀ yín rárá ẹni kò síbi tí mo ti gbé wèrè wá fún mi lórílẹ̀ ayé bẹ́ẹ̀ ni so ẹ má wulẹ̀ já tanra wa jẹ́ kí wọ́n á dé títí ní ìsinmi mo ṣe rí wèrè ní títí ìhàn ní híìlì Jesus ilé ẹ̀jẹ̀ Jésù kí ló fẹ́ fi híìlì so ewé àti egbò ni ó fi híìlì bẹ́ẹ̀ ni. a jẹ́ pé ẹ lè sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan wípé ewé àti egbò gan kan máa lò. iná ni ó ṣiṣẹ́ jù kí làwọn wá ń lò ṣe rí pásítọ̀ kan wá ẹ fẹ́ kí n tú àṣírí àwọn wòlíì pásítọ̀ yẹn so àwa aláṣẹ iṣẹ́ fún un tí ó fi lọ́mọ yìí ní ṣọ́ọ̀ṣì. èyí lẹ́ ṣiṣẹ́ fún un tí ó fi lọ́mọ yìí ní ṣọ́ọ̀ṣì. so tó ṣe rí nu wọ́n ti fi ọṣẹ fọwọ́ wọn báyìí àmọ́ bá wọn ṣiṣẹ́ sínú ankáṣífù àmọ́ ṣiṣẹ́ sínú òróró. òróró tọ́ntà. òróró góyà. bí ẹdúró òróró góyà ẹ kò ṣiṣẹ́ sára òróró góyà. àmọ́ ṣiṣẹ́ sínú òróró góyà so ìyẹn ni wọ́n fi máa ń yí ìdí ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ ni kí wòlíì kí pásítọ̀ kan jáde sí mi kó wá sọ fún mi wípé orúkọ Jésù ló wà ní ankáṣífù òun. orúkọ Jésù ló wà ní. kó wá sọ fún mi wípé orúkọ Jésù ló wà ní òróró. bẹ́ẹ̀ ni kó wá sọ fún mi bẹ́ẹ̀. kó jáde wá. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ti débi rù. àfò. ó ní àfò. so a jẹ́ wípé gbogbo kàkàkàkà kíní kan ṣe borí gbogbo náà máa fèdè fọ̀kù nítumọ̀ kankan. ẹ sọ pé mi ìyá aláṣẹ pé ni mo sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. nídìí iṣẹ́ tẹ̀ ṣe ṣé ẹ̀wà mọ̀ rí alátakò mẹ́. àwọn alátakò mi ò máa kú ṣáájú mi ni wọ́n máa ń sọ wájú ni àwọn alátakò máa ń bẹ o ṣùgbọ́n máa ń sọ wọ́n máa ń sọ nítorí pé ìdá ń bẹ̀
wọ́n fi máa ń pa wọn. wọ́n fi ń pa wọn kì í ṣe pé wọ́n ìdẹ́yìn náà wò. kó àwọn náà mọ̀ yìí pé ọkùnrin náà ké sí. ọmọ ìyá wọn. bẹ́ẹ̀ ni. ẹnìkan rò yín fún mi lọ́jọ́ ẹ̀jẹ̀ kẹ́rù bá mi ẹni sẹ́rí aláṣẹ́gbẹ́sẹ̀ sọ yẹn ẹni bàbá wèrè gidi wọn ni mo ní ìṣe wèrè o. n yẹ ṣe ìyá wèrè o mo máa ń tọ́jú wèrè ní. irú iṣẹ́ yìí èèyàn lè kọ́ lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tá a mú wà. bíi ti bò náà ṣe kọ́. mo ní ọmọọṣẹ́ méje tí mo ń kọ́ṣẹ́ lẹ́sìn kọ́ṣẹ́ so tí n bá ní fi hàn wọ́n mi ní wulẹ̀ gbà wọ́n sọ́dọ̀. bẹ́ẹ̀ fẹ́ kọ́ wọn. ìyẹn yóò fi ẹ̀yìn ọwọ́ kọ́ ọmọ níṣẹ́. iṣẹ́ tí mo mọ̀ tó dá mi lójú mi yóò fi ẹ̀yìn ọwọ́ báyìí kọ́ ọmọ níṣẹ́. àwọn tí wọ́n ti gbàyè tó gbogbo wọn ti lọ kò sẹ́ni tó lè ṣépè fún mi nínú gbogbo wọn. ok ẹ ti gbọ́ ọmọ tẹ kọ́ńsẹ́tọ̀ ti gbà yọ̀dá. bẹ́ẹ̀ ni kódà tí wọ́n mọ bá yín sọ̀rọ̀ báyìí tẹ́ àkànṣe lójú kan wọn torí kálukú ti lọ ṣe tí wọn ìkan ò tí ẹ gbúlẹ̀ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ mọ́. ọkàn mi lè ṣe dàrẹ́tì ni. mo ní ebe mi náà kọ́ ṣọ́ọ̀ṣì ó ní mọ́mí ẹ̀ mẹ́jà tán lára jẹ́ ó ní sẹ́yìn ó ti tó. mo ní wèrè nìkan ló ṣe ń tọ́jú. nìyẹn ń tọ́jú ti yẹ. wèrè nìkan yàfọlákẹ́ wèrè nìkan ní tọ́jú. ìlú tí wèrè pọ̀ sí yóò àwọn tọ́jú wọn tún ti yẹ ni. dábàá wá wò dáadáa irú àwọn èèyàn wo la lè pè mú èrè ẹ máa gbọ́ o ọkùnrin mi wà bọ́ bá wà ní ilé bó àti àwọn ìbá ṣe sọ bí èso ṣukuṣu ni wọ́n ń pè yẹn lọ́dí orí tá a lè pè lọ́dí orí náà wèrè. ọ̀rọ̀ orí náà ń pè wèrè wọ́n náà lọ́dí orí ni ọ̀dí orí náà ni wèrè náà bẹ́ẹ̀ ni wèrè ti bẹ̀rẹ̀. òun náà pè lọ́tísímù. bẹ́ẹ̀ni ẹ máa rántí pé wọ́n ti mú ọmọ lọ́tísímù kan wá bí. bẹ́ẹ̀ni. ìyá rẹ̀ padà pè mí pé ọmọ yẹn ń bẹ́tà díẹ̀díẹ̀ ọmọ bẹ́tà díẹ̀díẹ̀ kápẹ́ lè fọmọ yẹn lẹ̀ fún yín. yóò gbà wọ́n máa ń pè mí o ìyá ilé ìtẹ̀ mọ́ kọ́ mẹ́ẹ̀mọ́ àjọmú wá bí ni. bẹ́ẹ̀ ni kí ni wọ́n máa ń pè ìyá bàbá. bàbá bẹ́ẹ̀ ni wọ́n sì ń pè yín. wọ́n ń pè mí so wọ́n ní àwọn fẹ́ wá nígbà December torí mo fẹ́ bá wọn sẹ́ǹdì nǹkan mi báyìí wọ́n á náà ń bọ̀ nígbà December fún ti ògún òru ló kù. ok ọmọ yẹn lóògùn òru tẹ́lẹ̀. ó lóògùn òru tògún òru ló kù tí wèrè ti lọ. wèrè ti lọ. bẹ́ẹ̀ ni ògún òru tó sì kú náà Ọlọ́run ṣẹ́gun rẹ̀. ṣé wàá mọ̀ pé mo kí gbogbo ẹ̀yin yẹn tẹ́ ń gbọ́ mi o ó ṣàkóso náà ní fi wèrè kò ní fi náà wá wo olódùn wò ni kò ṣe bí lọ́mọ kí ni ká máa yà mí lẹ́nu ìyá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì ó ní warapa lára ìyàwó rẹ̀ ò sì ní mọ̀ máa fi fẹ́ra wọn sínú ilé torí kì wá wá. àwọn ṣọ́ọ̀ṣì náà ní kí ìyàwó mọ̀ wọ ọkọ lọ lé ọkọ mọ̀ wá ìyàwó lọ kán sì mọ̀ bára wọn lájọṣepọ̀ tí wọ́n á fi fẹ́ra wọn sílé ọba wa fẹ́ra tán na pásọ̀ bá ní àgbélébù ló gbé kílẹ̀ lè sọ sọ̀rọ̀. àgbélébù náà ló gbé ṣùgbọ́n tí ó bá gbọ́n sí àgbélébù rẹ̀ yóò pọ̀pọ̀ jọjọ bọ́nú ṣòro wọn ni ṣùgbọ́n tí wọ́n bá gbọ́ sí àgbélébù wọn nínú kẹ́yàwó sálẹ̀ ó sá fọkọ́lẹ̀ ìkànṣekànnù méjèèjì. mo kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa o mọ́ wulẹ̀ fi rẹ̀ pamọ́ ẹlòmíín wà ibi tí ó yẹ kó ti fi rẹ̀ pamọ́ ní ìtìmọ̀ fi rẹ̀ pamọ́ alákọ̀wé mi délé yóò ti mọ iye délé báwọn alákọ̀wé mi àmọ́ fakọ́ sí àbíkà tí ń sí ọ̀pọ̀ wèrè gidi ní sẹ́nu mi o àbí ọkùnrin tí ń báyàwó ẹ̀ṣọ́ ti ń gé jẹ sáà ní kò yẹ ń wèrè. original ni. gbogbo tí báyìí gbogbo orí báyìí gbogbo báyìí yóò ti gé ìyàwó jẹ tán. àwọn òun náà wá máa ń pè ní àbísínwín. sẹ́rí mo máa ń wò tó pọ̀ sẹ́rí àbísínwín ó wà ànísínwín náà wà. ẹ ṣàlàyé nǹkan kan fún wa. ẹlòmíì tó bá ti ní oyún tóyún bá ti pé oṣù 5 ní ó ti bẹ̀rẹ̀ ànísínwín yóò mọ rìn ká ni títí èmi yóò mọ̀ náà lé yóò wá sùn lálẹ́ èmi yóò ní mọ̀ náà lé tí yóò fi pé ìgbà tó bímọ láti ti bímọ tán báyìí wèrè yóò fi lẹ̀ ṣùgbọ́n àbísínwín tí ó bá ti bímọ tán lẹ́yìn ìjọ 5 ní àbísínwín ó bẹ̀rẹ̀. yóò ní ọ̀rọ̀ àfilẹ̀. kò ní ọjọ́ àfitán wáyé tó wó. sọmọ tí ń bọ̀ láyé lọ́ọ́ yáya ìwèrè. ọmọ kọ́. bíi ti bò. àrùn ni. kò dẹ̀ ní jẹ́ yọ́ngbà tó bá wà lọ́dọ́mọdé. kò ní ṣe at least nínú ọdún ìmọ̀ tó tọ́jú àbísínwín 3. kò ní jẹ́ yọ́ngbà tó bá wà lọ́mọdé. mo ní mọ̀. ọlọ́mọ kọ́ àwọn ọkùnrin yọ o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò ní mọ̀ pé ìyàwó tó ń fẹ́
kò ní mọ̀ pé ìyàwó tó ń fẹ́ sínú ilé kò ní mọ̀ pé girlfriend òun kò ní mọ̀ pé àlè sí. àrùn sí wọn ṣe ìgbà tó bá dé wọn àmọ́ sọ pé ogun ilé wọn ní í ṣe ìyá ọkọ ló ṣe bákan wọn àwọn parọ́ mọ́ onú ẹ̀jẹ̀ rẹ̀ ló dẹ́wà. ẹ jẹ́ ká wá wo bíbá yìí ṣé ọmọ ìyá pásítọ̀ náà wéèrè. àdáadáa bó o ní ẹsẹ̀ bó o ní pásítọ̀ bó o ti ń pẹ̀jẹ́ Jésù. ẹ̀yẹ Jésù gẹ́gẹ́ wéèrè ló gbókun. àbí ti bọ̀. ṣe rí pásítọ̀ tí ó jẹ́ pé kò mú ìwé àti egbò mọ́ yóò padà ya wèrè o tó bá lọ kọlù àwọn tó yẹ kó kọlù wọ́n lè pa àmọ́ mi wọ́n lè pa o tó fún ayé wọ́n lè pa dànù wọ́n lè sọ di ìdàkudà ṣùgbọ́n pásítọ̀ tí bá ti ń gbàdúrà tí ń gbà àwẹ̀ tí ń porúkọ Jésù kó náà mọ̀ ṣe tí bá ti ń ṣe yá aláwọ̀ kó mọ̀ ṣe yá àṣìṣe. mo fi kún un ọ̀rọ̀ tẹ́ ń sọ ìpínlẹ̀ pásítọ̀ bá ń gbọ́ ọmọ yín mú sí. ó ṣeé ṣe kán yín mú sí mi ṣùgbọ́n nígbà tí wàhálà rẹ̀ bá dé sí wọn ó wà mí kan. ẹ mọ̀ kátà máa pè yìí wọ́n á ní ẹ̀kan wà ní Ọlọ́run ti fi ó fi yín fún iye ìrera láti máa ṣe ojú pọ̀ tán. wọ́n kà bẹ̀yìn fún inú Bíbélì wọ́n ní Bíbélì sọ pé Ọlọ́run fi yín fún iye ìrera láti máa ṣe ojú pọ̀ tán. wọ́n lè máa sọ bẹ́ẹ̀ sí pé ẹni tí ọ̀gbá Jésù lórí. àwọn gangan ni iye wọn ra torí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ táwọn pé wọ́n gba iná ń gbénu wọn náà ń sáwá sí ọ̀dọ̀ wa náà ń sáwá sí ọ̀dọ̀ wa torí kókó gúnmọ́ bàbá orí wọn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mi inú kò jẹ́ kí ó jèrè iṣẹ́ tó bá ṣe. bí ti bò. nígbà tó yẹ pé orúkọ Jésù yìí nìkan náà ni àjọ ń kẹ́pẹ́ ni o Ọlọ́run sì ń gbàdúrà Jésù tẹ̀ ń wé yìí ń gbàdúrà o ṣùgbọ́n kíyàn fi ọgbọ́n kún ìgbàgbọ́ ẹ̀ kíṣẹ̀sìn ẹ lè bá a pé ṣẹ̀ṣẹ̀ lè bá a pé bẹ́ẹ̀ ni kó lè bá a jèrè iṣẹ́ tó bá ṣe. bó o lẹ́sẹ̀ mọ́ wọra yín gbà mí tẹ́jọ́bìnrin tẹ́sì tó máa gbẹ́bọ tẹ́gbẹ́ tútù lálẹ́. àìmí èso obìnrin mà. ó máa ní nǹkan kan tẹ́ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀. èmi èso obìnrin mà. bí ti bò. ẹ lè máa wò mí níwò obìnrin ṣùgbọ́n tí ń gbé inú mi ó ju obìnrin lọ. sáà lè sọ pé ẹ̀mí mímọ́ ni. ẹ̀mí mímọ́ ni ẹ̀mí mímọ́ ti Ísírẹ́lì. lẹ́gbẹ̀ẹ́nu yín gẹ́gẹ́ bí tẹ́lá wò gbà mí tí ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ó yẹ kí n sọ ṣùgbọ́n ẹ jẹ́ n sọ ṣùgbọ́n ní dákọ̀ bọ́rọ̀ ṣe rí ẹ láwọn ẹbọ kan wà tẹ́ pé ìhòòhò lè yóò gbé. olópọ̀ jù bíi ti bò. ní wọ nǹkan kan. obìnrin bẹ̀rẹ̀. ń bẹ láwọn ọmọ gbé lọ. olùtà ni. tábà wà pàdé yẹn. wọn ò lè pàdé mi ọ̀sán ìpàdé òru ìpàdé ọ̀sán àìfìgì ọ̀wọ̀ dáná wọn ò lè pàdé mi láéláé. ẹ farabalẹ̀ o táwọn ọdẹ bá pàdé yẹn. ọdẹ wàhálà ẹ̀ wọn ò lè pàdé mi. tọ́dí ìwọ ọwọ́ ọmọ bẹ́ẹ̀ lẹ́mọ́. wọn lè pàdé yín. láìsí ẹran wọn lè pàdé mi. obìnrin ní ẹgbẹ́ tútù. ẹgbẹ́ tútù lẹ́rí. ṣe ẹgbẹ́ tútù mo rí. tí obìnrin ń ṣe tí ọkùnrin ò lágbára rẹ̀ ó wà. ẹ fún mi lápẹẹrẹ ẹ kàn lè má sọ gbogbo ẹ tán. náà nù kò jù bá náà lọ. tẹ bá wò dáadáa sájẹ kan lè dèdè àlè mọ ìjà lọ bẹ. kò sí àjẹ́ kankan tàbí èèyàn kan èèyàn náà làjẹ́. ìyẹn náà làjẹ́ bí ti bò. èèyàn làjẹ́ èèyàn ní èmèrè èèyàn ló sọ àwọn wá gbára dé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tí nǹkan bá léèyàn débì kan kò ní sáré àwa yìí náà nǹkan kan ló lé adébí káwọn náà dúró. ṣé wọn wá tí mo ti ń gọgọgọ ń gbà mí pé ó yẹ kí ilé náà ṣe wàá jọ ìwà. abẹ́ẹ̀fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. ìyẹn ṣàjẹ́ ìwé ju àjẹ́ lọ. bíi ti bò ó. ṣe rí tí èèyàn bá fẹ́ jẹ́ àjẹ́ wọ́n mọ̀ sí i lọ́wọ́ lórí iṣẹ́ mi tí ó sì ní agbára kankan ṣe sí i bẹ́ẹ̀ ni ṣùgbọ́n títí ẹ̀ bá ju àjẹ́ lọ àwọn lè jẹ́ ọmọ àjẹ́ ayé kí èmi jẹ́ ọmọ àjẹ́ ọ̀run bó ṣe rí nù kò sí àjáyé kan ò lè pe àjẹ́ ọ̀run ránṣẹ́ àjáyé kan ò sì lè dí ọmọ àjẹ́ ọ̀run lọ́wọ́. táwọn babaláwo máa wo ìpínlẹ̀ ilé ìsọ ẹni táwọn kan gbà dànù sáà ní máa ro bẹ́ẹ̀ sí náà babaláwo mi tàbí pé àwọn ọmọ ìwé ìwé kíní sọ yìí
yóò ti yí ọ̀pọ̀lọpọ̀ gbogbo babaláwo kọ́ làjẹ́ o kìí ṣe gbogbo babaláwo ni àjẹ́ kìí ṣe gbogbo àwọn ọlọ́sùn làjẹ́ so àwọn àjẹ́ kan ń bẹ tó jẹ́ pé ọmọ àjẹ́ ọ̀run ni bẹ́ẹ̀ ni ọmọ àjẹ́ ọ̀run ó yàtọ̀ gédéǹgbé sí ọmọ àjẹ́ ayé àwọn ọmọ àjẹ́ ọ̀run máa ń bọ́ ọmọ àjẹ́ ayé wí ni ẹ má jà lọ́dún. ọ̀dà ẹ ṣàlàyé díẹ̀ nínú fíìmù tẹ́ ti jà ẹ tẹ́ bá fẹ́ pẹ́ ẹ̀já fíìmù rọ̀lẹ́ ń pa àmì àwọn owó ọ̀tẹ́ ti jà. àwọn tí ò ṣe fẹnu sọ náà ni. tí ò ṣe fẹnu sọ. so àwọn tó bá sún mọ́ wa ẹni ó mọ̀ àwọn tá a ti tọ́jú tó jẹ́ pé àwọn náà mọ̀ pé nǹkan báyìí ní ṣẹlẹ̀ tí ò sì ṣẹlẹ̀ mọ́ iná mọ̀. kí ló lè bà ẹ́ lẹ́rù. kò sí. bíi ti bò. kò sí ìkan tó bà mí lẹ́rù. tẹ́nìkan kàn déédéé yọ sí lójú àlá. n tó lè bà mí lẹ́rù ojú yí pé bóyá kọ́kọ́ mi sọ pé òun ò fẹ́ mi mọ́. ọbẹ̀. ọbẹ̀ àwọn ọmọ rò pé ha. pàjẹ́ balẹ̀rù. ẹ̀dùn tàbá wò síbẹ̀ náà ni bàbá yín ro ìlágbára débẹ̀. ṣe é rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ fẹ́ mọ̀ díẹ̀ ni. bàbá ẹ jẹ́ gbogbo ayé ó kí yín láti ẹ̀gbọ́n ń pa yín. ṣe é rí bàbá mi Àkànní ọmọ òṣè pààrọ̀. bàbá mi ṣe abiyamọ. a pọ̀ lọ bàbá mi o a rí mi bí ọmọ tó pọ̀ dáadáa ṣùgbọ́n bàbá mi abiyamọ. bí ti bọ̀. àfi túpọ̀ ọlọ́run bá dé. bí ti bọ̀ mo fẹ́ kẹ́ yànnà náà rọ̀ kó tiẹ̀ yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. wàláì ọmọ pẹ́ ẹ ti ń bẹ lórí ètò mi ìṣobìnrin ọkùnrin ni. ọkùnrin ni mí o ìyá aláṣẹ pé ọkùnrin ni mí. yóò ní nǹkan kan tẹ́ ẹ lè sọ bẹ́ẹ̀ obìnrin rárá. obìnrin dédé pé rẹ̀ lọ́kọ̀. àìmọye ọkùnrin tó yẹ pé ó ti ṣubú dànù. bẹ́ẹ̀ ni torí pé ẹ bá fojú àná okú rẹ̀ tì ní ẹ̀bọ̀rọ̀ bọ̀ bó ṣe rí nù ẹ̀ ní bọ́wọ́. but tẹ bá wò dáadáa tẹ fi pera yín lọ́kùnrin ọkùnrin ni yóò ní nǹkan kan tẹ́ ẹ rọ obìnrin tẹ fi pera lọ́kùnrin. bó ṣe rí nù bí ayé ṣe rí nù. bí ilé ayé ṣe rí nù. bẹ́ẹ̀ ni. tẹ bá wò gẹ́gẹ́ bí obìnrin ẹ jẹ́ sọ pé bí obìnrin náà ni gẹ́gẹ́ bí obìnrin sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa wò yín pé ta ni kankan fẹ́ máa gbé nǹkan máa wò pé ilé ìfúyẹ́ yóò ṣẹlẹ̀. tí wọ́n á ṣe é gbogbo àti bá sì débẹ̀ àìmọye irú wọn bẹ́ẹ̀ ni tí wọ́n sọ pé tí wọ́n àìmọye dídánwò tí wọ́n tó padà rù wọ́n á bá mi ọdún kan tiẹ̀ ní àwọn bàbá yẹn àwọn ni mo fi ṣe bàbá nígbà tí mo dé inú ìlú yìí tí ò sára kò sẹ́bí kò séèyàn àjọ̀dún àkọ́kọ́ tí mo wá fẹ́ ṣe bá lọ bá wọn ọba ẹ̀yin náà ni mo mọ̀ ẹ̀yin nìkan náà ni mo ní bóò láti sí tí ogbè ó fi dáa ló bá ní kí n mo jẹ tẹ́lẹ̀ ẹkùn tí mo fẹ́ fi ṣàjọ̀dún pèsè mọ̀ pé lẹ́yìn àjọ̀dún wọ́n máa ń dán èèyàn wò ni mo ní mẹ́ta èyí nígbà tẹ́ ti wà mo ò lè dáwọn ọmọ yín wò àṣọ nǹkan níbo àdá mi wò a bá ṣe àjọ̀dún àfàgẹ̀dùn tán a bá lọ lé nígbà olùjọ́ kejì mo lọ dúpẹ́ lọ́wọ́ pé ẹ̀sìn àná dádì wa ó ṣàdúpẹ́ gẹ́gẹ́ bíi pé ọmọ sí bàbá ló bá ní kí n múra o wọ́n máa ń gbógun lẹ́yìn àjọ̀dún o mo ní sáwọn tá a fún lóúnjẹ ló fẹ́ gbógun tì á ni àbí màá ti sì pé abẹ́nìkan sọ̀tà làbá lọ nígbà tí wọ́n kàn jí mi lójú oorun ni pé dìde ńlẹ̀ bá jí èmi náà ti jí. a jí lójú oorun live kì í ṣe lójú àláwò. kì í ṣe bàbá àwọn àǹjẹ̀nu tèmi ti jí mi lẹ̀ kí n jí o má sùn mọ́ o ọkọ mi ti ẹ̀ dà mí láàmú pé sọ́rí ti bẹ́ẹ̀ ńlẹ̀ yìí pé yóò ti. mo bá jí mo ti jókòó re. ẹ jókòó re. mo ti jókòó re ní táwí náà bá dé lóòótọ́ mo ní
Paradà mo fẹ́ dọ́ ọmọ. ẹ sọ bẹ́ẹ̀. Ìgbà tí ó paradà ló bá di ẹni tàbí sí bàbá. Mo lọ́ọ̀ ní lọ bẹ́ẹ̀. Ní wá pọ̀ tó ń lọ bẹ́ẹ̀. Wọ́n sáà àfi nǹkan síra wa. Ní ilẹ̀ bá mọ́. Wọ́n bá ránṣẹ́ sí mi pé kí n wá. Ìyàwó ẹ̀ bá ní èyí ni bàbá ń pariwo pé wọ́n fẹ́ rí yín pé kí n bá wọn pè yín. Mo ní bàbá èmi náà rèé o. Wọ́n bá ní kí n gbàdúrà fáwọn. Ìtì ń bá mọ̀ kí n tètè ń bá wọn ṣe kí n dákun kí n má bínú. Ẹ̀ṣẹ̀ mi bàbá mi ni yín lọ́jọ́kọ́jọ́. Èyí láì ṣe bàbá ńlẹ̀ yìí kò gbọ́ ọ̀sẹ̀ mi yín. Bá ní gbọ́wọ́ láwọn gbàdúrà fún yín. Mo bá sọ fún wọn. Mo ní yẹn ṣe. Mo ní yẹn ṣe. Ń tẹ̀sí yẹn ṣe o. Ó yẹ kí n jẹ́ ọkùnrin. ẹ sọ fún bàbá bẹ́ẹ̀ pé nǹkan tẹ́ ẹ ṣe yẹn ṣe. Tẹ́ bá padà ṣe rú ẹ̀ ẹ gbé kúrú jẹ. ẹ sọ bẹ́ẹ̀ fún wọn. Ìyàwó bá ní kò yé òun mo ló yí ọkọ yín. Mo ní kò yí ẹ̀yin o ṣùgbọ́n ó yí ọkọ yín àwọn náà mọ̀ gbọ́ mi báwọn. àwọn ọmọ gbọ́ báwo. Mo mọ̀ gbọ́. Mo ní ó yí ọkọ yín. Nínú bá tàka sí báyìí ló bá dìde ńlẹ̀. Mo sọ pé jura lọ. ẹ sọ bẹ́ẹ̀ fún bàbá ẹ sọ fún bàbá lórí ibi tó wà. Mo sọ pé jura lọ. Ìjọba tó padà sí ẹ lọ ni. ṣé gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ pé scam lẹ́ ń pẹ́ rọ̀ lẹ́ ń pa. ẹ jẹ́ kí ọmọ pẹ́ ẹ̀ parọ́. Ń sì wá parọ́. Ẹ̀yin ẹ̀kú náà kémi sọ̀rọ̀ púpọ̀ lórí ètò. Sọ̀rọ̀ púpọ̀ yìí sì jánu. Mo bá yàn jánu. ìgbà tán bá tó dán wò. Mo jánu. Tí ìbá yìí ṣẹlẹ̀ ní sọ pé ó ṣẹlẹ̀. Mi fẹ́ gbéra mi ga tàbí kí n ṣe bákan. Ẹ wo ń gbọ́ yín bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Òun náà máa gbọ́ mi. Tẹ́ bá ti lè sẹ́ǹdì kínní yóò rí òun náà lo bí fóònù látijọ́ náà. Ó yóò sọ mí ọ̀rẹ́ àpàǹdodo nù. Ṣùgbọ́n mi ń wá lọ mọ́. Mi ń wá lọ mọ́. So ó pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi àìmọye tó ń abo nǹkan mọ́lẹ̀ fún mi tí máa ṣe kọjá màá ní abo nǹkan mọ́ bí. Ọkọ mi ò ní àwàlà yín gan ti pọ̀ jù kí náà tó ń bọ̀ máa rìn ní ìsìn màá ní ẹ má dàkẹ́ ẹ wú ó sì bá ń bẹ́. So tó ṣe rí nù. ẹ tẹ́ bá wà wò dáadáa inú mi wá dùn a jẹ́ wípé ẹja kúkú sọ báyìí ṣọ́ọ̀ṣì ò ṣeé dálẹ̀ láì ní àwọn nǹkan kan nù. Bíi kí ni. a jẹ́ pé ẹ máa fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ lẹ́yìn ibẹ̀ ní kọ́mọ lọ lé kò sí wàhálà mọ́ pé kọ́mọ wulẹ̀ wo wèrè láìsí kọ́mọ ní pẹ̀lú àti. Àwọn ẹ̀kọ́ fi ara ẹsẹ̀ sí. Kò yẹ kéèyàn máa fi rọ́ sí i. Ṣẹ́rí ṣọ́ọ̀ṣì dùn dálẹ̀ o láti gbàdúrà láti kípọ̀ Ọlọ́run rẹ̀ ṣùgbọ́n kẹsẹ̀ kí bí yóò kó wèrè jọ yóò gba aláìsàn yóò gba ológun òru yóò ṣẹ̀sìn o. yóò ṣẹ̀sìn. Dáadáa yóò ṣẹ̀sìn. a jẹ́ pé ìgbàgbọ́ lórí ewé àtegbò nìyẹn fi ń wo gbogbo àìsàn. Dáadáa ewé àtegbò Ọlọ́run mọ̀ọ́mọ̀ kó ewé àtegbò lẹ̀ láti fi tún ọmọ aráyé ṣe ni. Ó wà nínú Bíbélì Ọlọ́run ò fi ẹnu ẹ̀gàn pé ewé àti egbò. Ọlọ́run kò fi ẹnu ẹ̀gàn pé ewé àti egbò. Kò sáńtẹ̀. Kò sáńtẹ̀ ewé àti egbò rárá. kò fi ẹnu ẹ̀gàn àti pé ewé àti egbò. Bẹ́ẹ̀ni Ọlọ́run gan ó somi di wáìnì. Ọlọ́run wáyé Jésù ó mú amọ̀ ó tutọ́ sí ó fi la ojú ẹni tójú rẹ̀ fọ́ ó sì rína. Bẹ́ẹ̀ni wèrè Gádárà ó wò sàn. Jésù ló wò ó. Ó wò sàn so nípa gbogbo kí ni iṣẹ́ ìyanu náà ni. Iṣẹ́ ìyanu náà làwọn ń ṣe. ẹja kúkú sọ báyìí kọ́mọ̀ wulẹ̀ pé kọ́mọ̀ fi nǹkan tí ò ní túmọ̀ àtàwọn ajẹmọ́ ọ gbọ́dọ̀ níṣẹ̀ṣẹ̀ nínú. Ìṣẹ̀ṣẹ̀ la gba. nígbà tí bàbá yìí gbé iṣẹ́ yẹn lé lọ́wọ́ tó ní kẹlẹ́ ọdá ṣọ́ọ̀ṣì lẹ́nu. àbẹ́yìn bẹ́ẹ̀ wò pé gàgà fẹ́ lẹ́yìn kí a tó fi tó ọ lẹ́nu wò. Ṣe rí bàbá tí mo gba ọ̀dọ̀ wọn kọjá ló jẹ́ kí n dá ṣọ́ọ̀ṣì lẹ̀. Bàbá mi ò fara mọ́ ṣọ́ọ̀ṣì o. olóògùn kan bẹ́lẹ̀ ni ẹ́.
bàbá mi tẹ̀ fẹ́ sọ ń pa ọ̀rọ̀ pé o tẹ̀ láìkì ẹ̀ láti mi wò láìkì ṣọ́ọ̀ṣì rárá bẹ́ẹ̀ ni mo láìkì ṣùgbọ́n ẹni tí mo gbé ọ̀dọ̀ wọn dàgbà ṣọ́ọ̀ṣì báyìí ní í ṣe ìgbà tí ó jẹ́ wípé ìwọ̀n àgbádùn tí wọ́n sàmọ́ sọ wípé àfi tí mo ti ṣe bàbá mi ní ṣọ́ọ̀ṣì àdá ṣọ́ọ̀ṣì lẹ̀ ṣùgbọ́n ewé àti egbò ìdè fi ṣeré láyé. ẹ̀yin náà wọ́n lọ pàdé àwọn wòlíì. èmi ò tiẹ̀ lọ ẹnìkan ti pè mí láyé lónìí tó ní ìsẹ́ǹdì ó ní bàbá tó mú ọmọ ìwà gangan bí òun wá fún bàbá yẹn ní nọ́mbà mi tó lóòótọ́ kọ́ sọ fún mi lónìí wípé kí ló dé tí èmi wá sípàdé káwọn mo ní kí náà ń ṣe ń bẹ̀. ó ní a sì ń wá sí bí mo sì máa ń fún wọn lówó mo ní sọ fún owó lẹ́wọ́ àtọrọ mo sì ti fún wọn. so kí tún wá ní ó ní ó yẹ kí n mọ ọjọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ní ìrọ̀ ayé ẹ̀yìn náà wulẹ̀ ẹni tẹ́ mú wáyé nẹ́sìn kí wọ́n á filẹ̀ kí n tó dé kán sọ pé ó ti sá lọ. bó ni kí n ṣe wá sí. ẹja lọ apá àbí ṣé lóòótọ́ lè wé wa. ewé wà egbò wà. àwọn kan ní kò ṣèwé mọ́. ewé wà egbò wà egbògi wà tààrà tí sì ń jẹ́ lójú méjèèjì kò sí wékẹ̀. kò sí wékẹ̀. ewé wà o ewé náà la fi ń gbá iye tí ò bá sí ewé kí láti fi tọ́jú wèrè ẹni tí ọ̀rọ̀ rẹ̀ dàrú kí lẹ́yìn fi tuntun. náà ewé la lò. ṣé wọ́n fi abẹ́rẹ́ ẹni tọ́rọ̀ rẹ̀ ti dàrú nísìn tíṣẹ́ rẹ̀ ti dàrú ṣé wọ́n fi abẹ́rẹ́ tún ayé rẹ̀ tò ní. rárá o. ẹ má jà tán àwọn àfẹ́ kọ́kọ́ náà fúnra wa ewé ni. ewé àti egbò ni ó dá ní ìsìn báyìí ẹnìkan ó hùwà bàjẹ́ sí yín kò sóògùn o Saheed ti kọnu tán lẹ́yìn ó lóun ò lóògùn lẹ́yìn má bà tèmi jẹ́ ẹ wá fẹ́ kọ́ ìyà díẹ̀ lára nísìn bí ọmọ kékeré kan rí yín fi ẹ̀sìn fẹ́ pa ṣùgbọ́n ẹ fẹ́ kó síwín bí ọgbọ̀n ṣẹ́jú. tó ṣe sí. dáadáa. mo jẹ́rìí yẹn mọ̀. so kí wàá ní ẹ fi gbara yín lẹ̀. bàbá kan pè mí ó ní ẹnìkan ṣẹ̀wọ̀n ó lóun kan fẹ́ san lábàrá ń di. ó wà bẹ́ẹ̀ ni. yóò sì bá ń bi tó bá wà. ẹni tí mo mọ sọ yìí bàbá tí mo sọ ìlú òyìnbó lọ́mọ wa. bí fẹ́ bá wí ni. ẹ tó sì fẹ́ bá wí bẹ́ẹ̀ Nàìjíríà. dáadáa bọ́wá bí yẹn fẹ́ bá yẹn wí ní náà nínú òyìnbó gan-an ṣé wò ní bá wí ni. wọ́n á bá wí tààràtàrà. wọn ò ní pa ṣùgbọ́n ó jẹ́ kó mọ̀ ẹ mọ̀ ọ̀rọ̀ ayé yìí step by step ni. a jura wa lọ dáadáa tí a bá jura wa lọ àrífín mọ̀ wà kò sì ní sí ìbẹ̀rù bẹ́ẹ̀ ni kò ní sí bẹ̀rù mọ́ o ṣùgbọ́n tí ó bá ṣẹ̀yìn tẹ́ ẹ bá wí tó jìyà yáà ni má ṣe bẹ́ẹ̀ mọ́ o tó bá ṣe bẹ́ẹ̀ ọmọ lọ́rí mu. ìyọ́kànlá bá wí kékeré. kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ewé téèyàn fi ń bá àyàn wí wà àtẹ̀gbò. ó wà o ewé àti egbò tó fi ń bá àyàn wí ó wà táwọn ìnira fẹ́ gbọ́ ó wà dáadáa àbí dánwò díẹ̀ ni. èmi bó ẹ jọ adó lóòtú wò ẹ dúró ná ẹ kàrà fi bá wí kékeré. bẹ́ẹ̀ ni. n bò lẹ ti jogún ẹ. bàbá mi ni. ṣe rí àwọn oògùn àtijọ́ kò kú o ó kàn jẹ́ pé wọ́n ní oògùn òwọ́n ẹni tó ní ni ò fẹ́ fi í lẹ̀. bíi ti bò ẹ ṣàlàyé yẹn náà lọ. n tí ó wà bẹ́ẹ̀ ni wípé èmi ní nǹkan báyìí fún yín. bẹ́ẹ̀ mọ́. ó ṣe rí nù oògùn òwọ́n àti fún yẹn ní nǹkan ni àwọn tó fẹ́ fún yín gangan ń ló wọ́n tó fún yín ní oògùn tọ̀rọ̀ ń ló wọ́n. ọ̀dà ẹni tí wọ́n bá dè mọ́lẹ̀ nílùú èbó tí ò ríṣẹ́ kankan sí. ewé àti egbò ni ó tú lẹ̀. iṣẹ́ ẹ̀jẹ̀ Jésù. iná mo lọ sẹ́ǹdì nísìnyí. iṣẹ́ ẹ̀jẹ̀ Jésù. ẹ̀jẹ̀ Jésù bò ó sáwọn tanra wa jẹ. iṣẹ́ kùránù. kùránù ó kàn gbàgbé ogún ọdún kò tú lẹ̀ ẹ̀ tán ti dè mọ́lẹ̀ tán ti dàrá àjò rẹ rú àmọ́ mi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tán ti dàrá àjò rẹ rú. ewé àti egbò náà lẹ́yìn tú lẹ̀ bẹ́ẹ̀ ni àti ètùtù tó dáa
ètùtù tó dáa. bẹ́ẹ̀ ni ó túlẹ̀ fún yín. kéèyàn wà ló èbò wọ́n lè tún yàn lẹ̀ láti bíbà sí ló èbò. wàhálà ó túlẹ̀ lẹ̀. ẹwẹ́ tí mo lọ sẹ́yìn díṣẹ́ sí lónìí wọ́n ti dàrá ju ẹ̀rú gbogbo iṣẹ́ ó ti dàrú gbogbo àwọn kọ́sítọ́mọ̀ rẹ̀ wọ́n ti lọ ibi títí ń ṣiṣẹ́ wọ́n tún ti lé kú òǹbẹ̀ ibi títí máléjì wọ́n ti lé ṣé kó wá lọ jáde ní. bó ṣe pè mí nù so mo ti bá sẹ́ǹdì ẹ̀ lónìí mo mọ̀ pé àyípadà dáadáa yóò bá. tàbá wa ní ká wo kẹ́ni ẹ lè fi apá kan dá mi lóhùn ẹ dẹ̀ lè má fa apá kan dá mi lóhùn ṣé ẹ má tọ́jú àwọn yahoo boy. bẹ́ẹ̀ ni ṣe rí oògùn rírí ṣe la fi ń tọ́jú yahoo boy tó wáyé pé kò bá tí ì ní client tẹ́lẹ̀ á ṣe yóò mọ̀ ní client tó wáyé pé òun máa ń gbowó díẹ̀díẹ̀ á ṣe yóò mọ̀ gbowó ńlá bí a kò ṣe gbowó rí á ṣe yóò mọ̀ gbowó. ok maga lè sanwó. yóò sanwó. ok o ti wá yé mi ok o ti yé mi ẹ̀yọ̀ ló wà dáadáa. ẹ̀yọ̀ ló wà sí náà wà. àṣìnà wà ẹ̀bẹ̀ àgbà náà wà. gbogbo àwọn nǹkan yìí lọ́dọ̀ bàbá yìí náà lè ti tó pọ̀. ajẹ́pẹ́ lọ́gàá mi ilẹ̀. ẹni tí ó bá jẹ́ pé bá ń fún mi lóògùn kó jáde kò ní yẹ ìyìn gbaṣẹ́ lọ́wọ́ èèyàn. àwọn kan mọ̀mọ́ gbọ́yìn náà mọ̀mọ́ yín mú gbọ́dọ̀ alọ́mọ̀ tí wàá gbà ti jẹ́ lò. ẹ yà kó bọ́ta kó sọ̀rọ̀ sílé. kó sọ síta. bẹ́ẹ̀ ni a máa ń gba oògùn lọ́wọ́ èmi ni o aláṣepé a máa ń gba oògùn lọ́wọ́ mi èmi gan ọkọ mi máa sọ̀rọ̀ sí mi ìyìn fi ọ̀pọ̀lọpọ̀ oògùn lẹ̀ mọ́. kẹ́ ẹ fẹ́ fi lẹ̀ mọ́. bẹ́ẹ̀ni ní lọ́gàá Ọlọ́run nìkan lọ́gàá mi. àti bàbá yín. bàbá mi náà ni Ọlọ́run mi nù. bẹ́ẹ̀ni. a pé bàbá yín ọ̀wà tí ikú bò lè bá ṣe wá rí. ẹ ti jọ dàrọ ní ilẹ̀. bàbá mi gan ti ṣe tí màá fi jẹun tí fi kú ó ti ṣe é lẹ̀ fún. bíi ti bóòdà ṣe ṣe bóòdà ṣe ṣe. sẹ́wọ̀n ní ìsìn bí mo ṣe rí àkáǹtì bàbá mi ní lò tán. bẹ́ẹ̀ni. bíi ti bò. ilé lò tán àti yọjú ràn lọ bí oògùn olóògùn láti rí wàhálà yìí tí Ọlọ́run jogún fún mi látara bàbá mi wàhálà yìí lè lò tán. oògùn tẹ jogún látara bàbá yín. ìyẹn lè lò tán kò sí ní tí mo fẹ́ tọ́lọ́run ò ṣe fún mi. ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan tó yà mí lẹ́nu. kẹ́ni. ẹni gbà mí tí bàbá yín bá ń lọ lóru. èmi ni mo máa ń fi ilẹ̀ nílé. bí ibo wọn fobìnrin sọ́lé. wọ́n fi mi sọ ebi yẹn sóbin mà. ẹ mọ̀ ń sọ̀rọ̀ yìí. iye sóbin. bẹ́ẹ̀ni àìmọye àwọn tẹ́ gbé sórí ètò yìí tó ti wá dán mi wò ń bí. bíi ti bò. babaláwo pọ́nbélé náà ní ìlú Ọ̀yọ́ náà wá. bẹ́ẹ̀ ni tó ti wá dán mi wò tí mo sì mọ̀. babaláwo náà sì ni. gan gidi ẹ ti gbé sórí ètò. èmi ò tí èmi ò kúkú mọ̀. ẹ ti gbé sórí ètò. ó sì wá dé ìgẹ́gẹ́ dẹ́yìn wò fúnra yín. bẹ́ẹ̀ ni ó sì wá dán mi wò ń bí mo sì rẹ́rìn ó sì lọ. iye sóbin o. ẹ ìsobìnrin mọ́ tàbá wò ń gbà mí sọ́kọ yóò lè wá máa sá fún un. kí ló bá sá fún mi fúngbà tí ń wùwà gbéraga sí kò sá fún mi ṣùgbọ́n máa yé mi fún mi bó ṣe rí mi. ọ̀dà ẹja kú mọ̀ sí báyìí ẹ máa pe nọ́mbà yín. nọ́mbà èmi ìyá aláṣepé nílùú Ọ̀rẹ́ 070 070 65 65 66 66 39 39 07 ẹ pẹ̀lẹ́ kan sí. 070 070 65 65 66 66 39 39 07. mo kí gbogbo ẹ̀yin yẹn níbikíbi tẹ́ bá wà ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu ìyá aláṣepé ó ti pẹ́ tí mo ti gbé yẹ̀wá sórí ètò yóò ti máa súnmọ́ bí oṣù bíi 4 sí 5 tó sì jẹ́ wípé inú mi dùn bí mo ṣe báyà àsìkò tí mo fi wọ́n sílẹ̀ wọ́n pè mí lọ́jọ́ kan wọ́n lẹ́nìkan fáwọn olówó kan ní kí wọ́n gbà mọ́ lèmi ọ̀wá o gbowó yẹn lọ́wọ́ wọn dòní lẹ́yìn pé káwọ́ dọ́dọ̀ wọn káwá gbaṣu ẹ̀kọ́ kan tó bá sì fún wa ní nǹkan tó bá sì lò á lò mo kí gbogbo wọn níbikíbi tá a bá wà ṣẹ́yìn náà ti gbọ́ nǹkan tí ìyá yìí sọ wọ́n yé fi ṣọ́ọ̀ṣì tàn wá mọ́ o ẹni tó bá ní ṣọ́ọ̀ṣì èmi ò ní kọ́ ọmọ ní ṣọ́ọ̀ṣì o ṣùgbọ́n máa rántí aláìsàn tó dè mọ́ ṣọ́ọ̀ṣì yẹn máa rántí pé ewé àtegbò ni ó wòsàn o. bẹ́ẹ̀ ni. wèrè tí ń bẹ ṣọ́ọ̀ṣì yẹn àwọn èèyàn tó dè mọ́ ṣọ́ọ̀ṣì tó wá pọ̀ ṣọ́ọ̀ṣì yẹn tó wá dé ogun wọn lẹ̀ lọ tó jẹ́ pé wọ́n kàfi sóònù sẹ́ẹ̀mì so wọ́n mọ́lẹ̀ lọ ewé àtegbò ni máa wò èèyàn sàn o ní òwòsàn o. àwọn kan ètò káàmpù wèrè. ètò káàmpù wèrè. wọ́n sì fún wọn lábẹ́rẹ́ ń bẹ̀. ewé àtegbò. ewé àtegbò
ní òwòsàn bẹ́ẹ̀ni torí ẹ̀ ló jẹ́ kí n sọ fún yín pé ewé àtegbò yìí Ọlọ́run dá fún lílo ara wa ni bẹ́ẹ̀ni yóò mọ ṣe dùn mọ́ wa ìwúlò tó pọ̀. yóò mọ kóró bá wọn ta wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláọdé ló kọ́ mi o. Renix Shop Limited ilé-iṣẹ́ tí ń ṣe tegbétegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣe ni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàràǹṣeṣà àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí tọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé-iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé. ṣé wàá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ẹni tí ìjẹ́ bá ti yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyìnlá ìwọ gbọgbọ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801066971156 07054489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited lórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.